lórí ọ̀rọ̀ ọkùnrin akọrin yìí ẹ má bànújẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ kí ni bá ń jẹ́ kò fi gbà kan jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin àfa àtẹwà lápátúnpásí rẹ̀ kíní kan líláfi kíní kan dandan tẹ́ ń pera wọn àbí nǹkan kan àtàwọn míì tá a mọ̀ wọ́n ń jẹ́ àfa tí ó wàá kú tó lórin yóò kú táwa rí yín tẹ́ máa lọ sin á lẹ́yìn ló kù bí a bá ti rí yín lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe yín tán wọ́n bí ẹ kóra yín jọ pẹ̀lú ìranù sóni kíkọ́ dáa bí ọ̀dà qawlan wahida irú orin tẹ́yìn kọ yìí o irú orin eléyìí o orin tẹ́yìn ọ̀gbọ̀dọ̀ kọkú tí ó bá ìbálẹ́jọ́ abúlọ́dọ̀ ọlọ́run ẹ rí yẹn ṣe ẹ wá ń parabuléètì kan bí mi ẹ wá ń ṣe yánmọ́ wọ́n ti wá fún yín mọ́tò pẹ̀lú ẹjọ́ tẹ́ dá wọn jọ̀hún kéde ẹjọ́ tọ́lọ́run kéde ìdájọ́ tọ́lọ́run lẹ gbé fún wọn o ẹjọ́ tara yín tẹ́ fún ìdájọ́ tara yín tẹ́ gbé fún wọn jọ̀hún ẹ ti gba mọ́tò ṣé ilé yín ti di méjì lẹ́yìn ìgbà wọn torí tẹ́ ń torí ẹ̀ ṣe náà nù eléyìí wá bọ́ síta yóò máa sọ nọ́ńsẹ̀nsì pa àwọn àfà bí sí mi pé òun jẹ́ nǹkan kan nínú ẹ̀sìn tani tó bá kú tán nísìnyí táwọn èèyàn wá jáde táwọn ará àwọn àfà kan mẹ́ gbogbo àwọn àfà tán bá káwọn àfà òsè mítìnì kí wọ́n lù wọ́n pa ní gbogbo àwọn àfà tán bá lọ bí òkú rẹ̀ gbogbo ìgbà yóò tó bá wọlé kù ìta gbangba ló ti wí ẹlòmíín náà ó tún lọ mo sọ náà lẹ́ẹ̀kan Bádéwálé Àyùbá náà sí lọ́nu nígbà tó ti wá lọ ẹ dákun torí Ọlọ́run ìmọ̀lówó nú ẹ̀sìn wa kí láǹfààní tí ń ṣe fẹ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíín náà ó tún lọ abẹ́ Ọlọ́run kí wọ́n mọ́ lọ o níjọ́ tí Pasuma náà bá lọ ẹ̀sùn yálà yẹ kún àfàdánwò kan Islam lánàá bimauti alamin min a'lami din la fi Nigeria fahasb bal fi dunya kulliha kana alaman ìkànnì àsíáni min a'lami din náà àwọn òpómúlórí ẹ̀sìn tó gbé ẹ̀sìn mú wọn ni wọ́n fayé lẹ̀ gbogbo àwọn àfáà ni wọ́n ń lọ yìí àwọn àfáà sa'aba nas àwọn èèyàn yéèyàn àwọn àfáà gidi wọ́n ń kú onú ayé wọ́n bá kíyà nasinas wọ́n ń fa àwọn ìfẹ́ núlẹ̀ àwọn onímímọ̀ yasabuna wala yarji'un wọ́n lọ wọn padà walam nadri àmà kí ni wọ́n bá pàdé lọ́hùn gan ata àkàmù tí wọ́n padà wá tán fi yan bẹ̀rún nílé lọ náà ni òfin ayé nu a lọ náà ni ẹni tí ò ní lọ lẹni tí ò wá so ti wá ó kú ònú ayé bàbá wa àfáà wa àgbà fadilatul walid al-sheikh al-jabalul azim wa tawd al-shamikh fadilatul alim al-shari'i al-zahid bàbá wa hadiyatullah abdul rashid al-adabi al-mahdi al-adabi al-mahdi adabiya ni bàbá náà màdíyà náà sì tún ni wọ́n pátápátá adabi àti màdíyà kankan náà ni ó dùn mí pé Ọlọ́run kò gbà tamannainahu wa raja'na wa ma u'tina umniyatana tamannaitu an alqa ba'da nuzuli lakin hila bayni wa bayna ru'yati fadilatihi Ọlọ́run kàkọ́lẹ̀ pé ń padà wá déwájú wọn báyìí nínú takhtitot allati khatatnaha nínú àwọn tí a kọ kalẹ̀ pláàni tá a ti kọ pé èmi àti àwọn Dr. Hassan Adiyatullah léyà iná la ní à ń bọ̀ asálámọ̀ sáwọn bàbá tá a sì tan kámẹ́rà sí wọn ní ojú kí wọ́n ṣe ṣàlàyé bó wọ́n ṣe pilẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ wọn min alifiya ila ya ìhà ṣùgbọ́n Ọlọ́run ò kọ́ ohun tí ìwọ náà bá ti dáwọlé mọ́ ṣe lọ mọ́ dúró ìgbà kan tó bá fi dọ́là kọ́díyà àti gàdán wa anta faqidun wọ́n lè jófò tí wọ́n lè jọ́fọ̀ tí ó sẹ̀lú níjọ́ kejì ọ̀la tó ń dáhùn ní òní náà ni látò àkhir amala al-yawmi ila ghadin
iṣẹ́ òní rẹ iṣẹ́ òní máa ń lọ lára kó dọ̀la níbi abáṣẹ́dé ọ̀kan ọlọ́run ìdájá àjálù ha la yastakhiruna sa'atan wa la yastaqdimun àkọọ́lẹ̀ ọlọ́run pláni ọlọ́run tí ìṣẹ́jú kan tó bá ti pé ọlọ́run a second sí onílé ọlọ́run. bàbá Hadiyatullah karasa hayatahu kullaha khidmatan li hadha ad-din al-hanif arshada an-nasa ilayhi wa dallahum ilayhi laylihi wa naharihi lam yara wa lam ya'lam shay'an ajalla 'indahu min hadha ad-din. bàbá wa gbogbo ìgbésí ayé wọn yọ̀ǹda rẹ̀ fẹ́sìn nafasuhu wa nafisuhu ìmílòkè ìmílẹ̀ wọn ẹ̀mí wọn gan atọ̀híra almardiya azakiya ẹ̀mí bàbá wọn ni tá a mọ̀ pẹ̀lú ògùn ọlọ́ngbà tí wọ́n yọ wọ́n sọ pé máa bọ̀ pẹ̀lú radiyatan mardiya wọ́n jùlẹ̀ fọlọ́run ni walam yakhaf fi lawmata la'imi wọn bẹ̀rù kankan bá tí wọ́n lọ ní ọlọ́run dákun báwa gbàgbọ́ wọn a tribute to the family of our sheikh Hadiyatullah bun Abdul Rashid al-Adabi al-Mahdi al-Iwowi ọmọ kí bàbá wọn àṣẹ àgbáyé ni bàbá nínú àwọn àfa àwọn tí wọ́n kọ́ wọn dáadáa tí bàbá sì fọwọ́ rẹ̀ rinlẹ̀ òun ni bàbá wa oníwàásí àgbáyé ọlọ́run máa ń kẹ́ ọ̀rẹ́ bá ń ṣe dáadáa fọ́rẹ́ mi sí afáwà Suleiman ẹ̀sà òkè kó tó di pé mo ṣe wá tún wá mọ bàbá sí ẹnu wọn mo ti kọ́kọ́ mọ bàbá àti pé àdàbí àwọn bàbá náà kó tó di pé mo tún wá mọ̀ wọ́n sí èmi àtàwọn afáwà sàn tí wọ́n jọ mọ́ wa tún wá sọ̀rọ̀ tọ́pọ̀ hátà àkọ́bí wọn ilé kí bàbí wọn ṣe àgbáyé ni wọ́n lọ àkọ́bí àwọn bàbá wa tí wọ́n kú yìí so òkú àdàbíyà ni òkú Ìsìlámù ni wọ́n òkú Nàìjíríà ni wọ́n òkú Saudi ni wọ́n òkú Ìsìlámù ni wọ́n òkú ayé ni wọ́n ṣùgbọ́n qabla kulli hadha òkú àdàbíyà ni bàbá yìí kọ́dà àwọn àdàbíyà mi ọmọ fakana haqqan min talamishati mashayikhina al-maghfurina lahum bi idhnillah gbogbo àwọn àfáà tí wọ́n ti kú àwọn náà tún dára wọn àfáà wa gangan tí ń kálukú tí wọ́n mọ̀ wọ́n ju àwọn àfáà wa lọ́wọ́ ní bàbá wa Sheikh Murtada Abdul Salam mu'assis al-Mahdi wa mudiri lọ́ba kẹ́ bàbá náà ẹlẹ́kẹ́ àmọ́ dà fún wọn àwọn àfáà ni àwọn àfáà tí Ìsìlámù ò banújẹ́ lórí wọn tí Ìsìlámù kò rẹ́ mọ̀ lórí pé wọ́n ṣe já àfáà Ìsìlámù ò rí dààmú látọwọ́ wọn Ìsìlámù ń sunkún ń sun ẹkún Ìsìlámù ń sun ẹ̀jẹ̀ látara àwọn àfáà tán kò ní Ìsìlámù yìí àwọn bàbá yóò sí lára wọn. Abúlé àtàhíyà òun ti kọ́ tipẹ́tipẹ́ ó ní bàkà ṣáájú wa wúlì Ìsìlámù min ulama'ihi famakitarazu lima ra'aw min bukaihi fakitharuhum mustakbihun li sawabi man yukhalifu mustahsinun li khata'ihi. Allahu akbar. Wa ayyuhum limarju fi inali dinihi wa ayyuhum limawthuqu fi inabira ayyihi. Wọ́n bá kẹ́ bàbá wa ní Mahdi bá kẹ́ bàbá wa Hadiyatullah ìyàwó wọn tán ti ṣáájú wọn lọ́njọ́ òní náà lọ́n bá kẹ́ wọn gbogbo ẹ̀yin ọmọ látòrí àwọn àkọ́bí àwọn àfáwà Dr. Hassan Dr. Hussein àtàwọn tán ṣáájú wọn láwọn ẹ̀gbọ́n àtàwọn tí wọ́n tún wà lẹ́yìn wọn láwọn àbúrò àtàwọn ọmọ náà sì ń bẹ wájú fún wa tá a dá báyìí ìyàwó tèmi náà sì ń bọ̀ ìyẹn ń bọ̀ wá ìwò òun ní pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kíkì di méjì nù ìyàwó là ń bọ̀ wá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tún ń bọ̀ wá fún kíkì ti ta'aziyya náà bí idhnillah àmọ́ tá a bá sí ń bẹ̀ báyìí ẹ lè ṣe ta'aziyya ránṣẹ́ òun ni tìrìbùtù táwa náà ń ṣe yìí má jẹ́ ẹ̀yin bàbá ó dàrú
má jẹ́ lé bàbá ó dàrú ọlá àti tóbi Ọlọ́run ọlá sẹ́ẹ̀rẹ̀ wọn ọlá la hawla wala quwwata illa billah ti bàbá nìyẹn. ìkan náà àwọn sisters wa náà nínú àwọn sisters wa olólùfẹ́ mi tààrà kan Haji Jima Aliyu Oníkànga ní Ìlọrin wa ń bẹ̀ yẹn. Sister tiwọn náà àǹtí wọn ọmọ ìyá wọn lóbìnrin àbúrò wọn ọmọ 23 years ni òun ni mo kọ ì sister sí àwọn náà jáde láyé ní àná náà ọmọ 23 years ó bímọ ó sì kú àmọ́ ọmọ wà. Ọlọ́run bá wa tọ́jú ọmọ náà bá wa tọ́jú ọmọ náà bá wa rí ọmọ náà bá wa tọ́jú ọmọ náà bá wa rí ọmọ náà. èsì tẹ́yìn yẹn fẹ́ràn wàhálà báyìí ẹnìkan tó ń ṣépè lé wa ń bì ó ní pẹ̀lú ògo Ọlọ́run òfò ló máa gbẹ̀yìn ayé òun. Kódà bàbá wùwà kí òfò gbẹ̀yìn ayé wa wáyé lá yóò padà sí ọ̀dọ̀ ẹni tó bá bẹ̀. sísítà wa náà Ọlọ́run dákun bá wa kẹ́ orúkọ abẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ Ọlọ́run tó ga jù bá wa kẹ́ sísítà wa náà bá wa tọ́jú ọmọ náà sì bá wa rọ́ ẹ̀yìn fámìlì ní ojú wọn àjẹrù rẹ̀ ó kù ní ẹ̀yìn bá wa rọ́ kọ ájìá náà bá wa rọ́ lójú bí tájìá náà wà Ọlọ́run dákun ثبتها عند السؤال اللهم ثبتها عند السؤال واغفر لها وارحمها وتجاوز عن خطيئاتها وسيئاتها وهفواتها وأكرم اللهم نزلها اللهم أكرم نزلها اللهم أكرم نزلها ووسع لها في قبرها واجعلها من ورثة جنة النعيم. Ọlọ́run sí dọ́kan náà tí ó wà lìjẹ́nà bá wa fẹ́ sàárè rẹ̀ fún وابدلها خيرا من دارها واهلا خيرا من اهلها. Ọlọ́run bá sí ajé àná pẹ̀lẹ́pẹ̀lẹ́ wala la hawla wala quwwata illa billah. kọjọ́ má lọ púpọ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ tí a fẹ́ sọ òun gan la kọ tọ́pìkì rẹ̀ síta bó ṣe jẹ́ pé yín òun gan kọ́ ló kàn wá púpọ̀. so a ti ráwọn èèyàn tí wọ́n ti dìde sí lọ́tún lósì òun ni arákùnrin olórin yìí ẹni pé òun la fi gbẹ̀yìn títí ẹ ò nítumọ̀ sí wa. àlùmọ́ anábì la fẹ́ bá sọ̀rọ̀. anábì sallallahu alayhi wa sallam anábì ní yati ala nazi zamanu àsìkò kan bọ̀ wá bá àwọn èèyàn mi àwọn ìjọ mi. yati ala nazi zamanu anábì àkókò kan bọ̀ wọ́n dá àwọn ènìyàn wò lákòókò náà. àkókò wo ni zamanul bala'i àdánwò ni nínú ayé àtẹ̀sìn àkókò náà jẹ́ fáwọn èèyàn. zamanul mihna wàhálà ni yóò jẹ́ fáwọn èèyàn lórí ẹ̀sìn wọn. zamanul fitna àkókò fìtínà ni allati tadurru al-insan fi dinihi wa fi dunyah ìní wọn máa kan àwọn èèyàn látara ẹ̀sìn wọn nábì wá dákẹ́. Ànábì ní bá kòkò yìí bá dé alqabidu ala dinihi ẹni bá lè tọ́ wàwọ́ mẹ́sìn tí ó fẹ̀sìn rẹ̀ lẹ̀ kalqabidi ala aljamra bí ẹni tó di ògùn náà mọ́wọ́ ni ẹni tí ó bá fẹ̀sìn Islam lẹ̀. Ànábì ti sọ̀rọ̀ kalẹ̀ èmi ò rí tí mùsùlùmí tó fi sọnù èmi ò rí tí mùsùlùmí tó fẹ́ fi sọnù ká má ti wàá sọ pé àwọn àfa ẹni ó sọnù jù lásìkò táwa yìí àwọn àfa ni. àwọn náà tó wá ń sọ àwọn èèyàn nù torí pé wọn mọ́sẹ́ wọn. àwọn tí wọ́n mọ́sẹ́ wọn láwọn bá rí yàtúlá táwọn àgbàlagbà tí wọ́n ti lọ àtàwọn tó sẹ́kù fún wa náà àwọn ẹni nínú àwọn àfa al-sunnati wal jamaa. alladhin hamalu ra'yata sunna wa yad'una an-nasa ilayha nasabu ra'yataha wọ́n fi ráyà àsíẹ̀sìn wọ́n fi gúnlẹ̀ báyìí. wa kharaju min diyarihim jáde kó nulẹ̀ duna mubalat lima yuqalu anhum wala ma qila anhum. kí ni wọ́n wí ń pa wọn kí ni wọ́n ń sọ àbí kí náà ti sọ ń pa wọn. lam yaktarithu biha
bí maqulati nas bí kilihim gbogbo táwọn èèyàn ń wí ń pa wọn lam yubalu biha lam yaltafitu ilayha lam yahtamu biha lam ya'tanu biha wọn ṣe gbà táwọn rí wọ́n bú wọn fi siyabihim nínú tí wọ́n ń wọ̀ wọ́n bú wọn fi kalamihim nínú tí wọ́n ń sọ fi ma yad'una nasa ilayhi bí tí wọ́n ń pè àwọn èèyàn lọ bẹ̀ wọ́n bú wọn lórí ẹ̀ fi muamalatihim ma'an nas wọ́n ní wọn níwà wọ́n ní wọn ní bíbí wọ́n ní gbogbo nǹkan dahanuhum wọ́n kún wọn lọ́dà tí èsì tí wọ́n ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nasabu rayata din kama nasabahu allazina sabaquhum allazina qablahum àwọn tó ṣáájú wọn wọ́n ti fi tilẹ̀ àwọn náà tilẹ̀ wọ́n fi tilẹ̀ àwọn àfáànù wọ́n bẹnu wọn tó ti lọ inú àwọn kìbáàrù ni inú awakhiri man baqiya minhum inú àwọn tó ṣẹ́kù nú wọn inú àwọn gbẹ̀yìn àwọn tó ṣẹ́kù bàbá Hadiyatullah ibn Abdul Rashid ulufu irú wọn ti lọ àwọn díẹ̀ ló kù àwọn tó kù náà àwọn àfáà tí wọ́n pọ̀jù nísìnyí àwọn Saritharun àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ kò sáǹfààní kankan lára wọn torí pé wọn mọ mission tí wọn mọ pàtàkì táwọn gbé dání. àwọn àfáàsì ní alalihuda limani istahada adilahu nítorí kí wọ́n jẹ́nu malifakaru ilale alili ilimi innahumu alalihuda limani istahada adilahu innahumu àwọn tẹ́pẹ̀ láàfà láwùjọ yìnyẹn wọn làwọn tó bá ti jẹ́ pé alalihuda lórí ojú ọ̀nà nábì lórí súnà nábì limani istahada adilahu bẹ́ẹ̀ ni wọ́n ń pè àwọn èèyàn sí àwọn àfáànù ẹni tí wọ́n ń pè àwọn èèyàn sí ẹ̀sìn ṣíà kì í ṣàfà ẹni tí wọ́n ń pè àwọn èèyàn tí ń pè wọ́n ìlàlẹ̀ akílà ìlà nàkìlẹ̀ ẹjá fi làákà ìwò sọ́bà làákà ìmú gbogbo ẹni tí wọ́n ti sọ báwọn kì í ṣàfà. وكما قال الإمام أبو حنيفة رضي الله تعالى عنه وعن التابعين أجمعين العقل والنقل làákàyè wànákìlù àti wáàyí revelation láyàtà àràdà méjèèjì ò lè takora wọn méjèèjì kò lè takora wọn anákìlù revelation which is wáàyí alukurani àti sunna wànákìlù àti làákàyè tó fi assimilate ẹ tó fi understand ẹ tó fi verify tilkal ma'lumati allati hamalatiha nususul Qur'an wa nususu aw sarihatu sunna wa sarihatu sunna message tí Qur'an gbé dání fi nususihi no emphasis rẹ̀ wa ma sarahati biha atintolla male ngana bay tin benu so yihan papa jùlọ min sarihi sunna min sahihi sunna nínú àwọn tó jẹ́ authentic látọ̀dọ̀ Ànábì wọ́n fẹ́ Aisha lọ́mọdún mẹ́sàn sahihu ni àwọn al-asharatul mubasharatul bil janna wọ́n bẹ sahihu ni ayatul hijab kama lo jabu sahihu ni kama fi rùgbọ́nlẹ̀ sahihu ni bí sókòtò rẹ̀ bá ń wọlé ọwọ́ náà sahihu ni kullu hazihi al-ma'lumat wa kullu hazihi al-awamir wa kullu hazihi al-mafrudat kulluha sabita gbogbo ẹ fẹsẹ̀ rinlẹ̀ gbogbo ẹ ó fẹsẹ̀ rinlẹ̀ Ọlọ́run sì ti pín àwọn àfáà sí méjì ulama rabbaniyun àwọn àfáà tó wọn Ọlọ́run wa ulama shaytaniyun àwọn àfáà tìfù Alhaji afata Alhaji Alaro Ọlọ́run ní fi yín lẹ̀ fún gbogbo Amẹ́ríkà ọ̀rẹ́ jẹ́ ń pè lọ́dún mẹ́sàn náà ọdún mẹ́sàn l'Ànábì fẹ́ ọdún mẹ́fà kìtìbánu kìtì ìdìyàwó ń gbà náà ń fẹ́ ọmọ yín ò ìbánisọ̀rọ̀ ní 6 years àwa náà ń ṣe wọ́n ti kó bí lágbájá o kò mí nǹkan ti tọkọ àtìyàwó bẹ́ẹ̀ bá súnmọ́ra yín ẹ̀ ń ṣe sí náà ni bàbá mi àti ìyá mi ti mara wọn kò tí mi pẹ́ dọkọ ìyàwó gbogbo ẹni tí máa ń fún irú fatuwa bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe sí náà ni kì í sẹ́yìn ní báyọ̀ alájò mú sọ fáwọn yẹn ni
bàbá mi ti mọ̀ nílé àwọn náà ti mọ̀ nílé tẹ́ ẹ̀ tí ì so yìgì bẹ́ẹ̀ bá sì so yìgì Ànábì ní alinuhu ẹ announce ẹ jáwọn èèyàn mọ̀ pé ti lọ́kọ ìyàwó wọ́n sì dé àwọn kùyúdù kan mọ́ hatta tahillu laka hatta tahilla lak títí tí ó fi dọ̀ ìyàwó rẹ̀ wa tahilla lahu ant laha ant tí wọ́n náà fi di ọkọ rẹ̀ ẹ gbọ́dọ̀ courtship nínú Islam sí ń bẹ àbí ọ̀sẹ̀ sí kò sí ṣé bíbára ẹni wà nínú Islam bíbára ẹni wà àwọn òbí ọlọ yọjú mo fẹ́ fẹ́ lágbájá òun náà fẹ́ àríra wa fẹ́ ra wa fine duna al-khalwa duna an takhaluwa biha wala an takhaluwa bika ant tẹ́ ní jọ wà nínú private rooms ẹ gbọ́dọ̀ dún wà níbi kíní kan gbìnlẹ fẹlẹ mọ kí ṣe ara yín ẹ mọ tí wàá lọ́wọ́ mọ ṣẹlẹ̀ ibẹ̀ wọn ká fẹ́ lọ gbogbo àwọn eléyìí hiya al-ma'lumati min ad-dini bid-darura gbogbo àwọn tá a mọ̀ nínú ẹ̀sìn ni pé dọ̀rúra ní túláàsì ni tí ẹ̀sìn fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ ní man takhallafa aw ankara wahidan minha sara kafiran bil-ijma' mẹ́rin bá takò náà sùn sọ̀rí ẹ̀ náà al-Qur'ani ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha alam ta'lam anna Allaha ala kulli shay'in qadir ẹnikẹ́ni tó bá takò man nansakh min ayah aw nunsiha na'ti bi khayrin minha aw mithliha very clear and clear alam ta'lam anna Allaha ala kulli shay'in qadir clear ni ẹ má wo bẹ̀rẹ̀ àyà ẹ má wo àárín rẹ̀ ẹ wò parí ẹ̀ ìyẹn tó bá possible kọ́lọ́hún ìbẹ̀rẹ̀ kọ́lọ́hún kó rúlu gbogbo nǹkan lẹ́ẹ̀kan náà ni sọ́lọ́hún wa lè máa change kìíní báyìí ọlọ́ni alam ta'lam anna Allaha ala kulli shay'in qadir ṣé ẹ mọ̀ pé gbogbo nǹkan lọ́rùn kápá ẹ̀ lọ́ lágbára ẹ̀ tó bá wo wọn lọ́rùn ló ń lé sí níbo míì ó ní yamhu Allahu ma yasha'u wa yuthbit wa indahu ummul kitab Allahu akbar ese Ọlọ́run ní afala yatadabbaruna al-Qur'an am ala qulubin akfaluha ese كيف يتعجب سبحانه وتعالى يتعجب من صنيعكم أنتم علماء الدين علماء هذا العصر يتعجب رب الخالق من صنيعكم ومن فعلاتكم هذه الشنيعة يسيبوتوا على وين يسكن يسيبونا عدم التدبر للقرآن كان بال القرآن صووني كما صار الحمار يحمل أسفارا القرآن كما واجوني máa ronú sí wàtúmọ̀ rẹ̀ ẹ bá sì fẹ́ wàtúmọ̀ alukurani kí ẹ ti kọ́ lọ́jọ́ kó kọ́ lọ́run ṣe kálúwà nù gbó kan àbí nù yàrá kan àbí kó kó àwọn tíra síwájú rẹ̀ tó máa jẹ́ kó tó di pé kíní yìí marahala báyìí marahala ni kó tó di kó tíra síwájú ọkọ̀ọ̀kọ́ láàfà túláàsì ni àfà ujudul ustaziya fi dini lazimun fil ilmi lazim túláàsì ni أن يكون لك أستاذ أن يكون لك أستاذا يعني أنت ختار أستاذا تلاسني في هذا الدين أن تتخذ أستاذا وأن يكون لك أستاذ كلافة تلاسني نمسي أنت وبات اللافة يسيسي ìwúrò kó tẹ́lá kalẹ̀ kó lọ́ fẹ́ máa dáàkà gbọ́ àwọn nǹkan wọ̀nyí wallahi ìdí yẹn bá rí tí máa ń bàjẹ́ ní ẹ̀sìn náà látúnṣe òun náà lásọ̀rọ̀ ń parẹ́ tábà ń sọ̀rọ̀ ń parẹ́ tí lọ́dẹ̀ lómi ṣe ni lápáyà là ń bá wí pírọ́blẹ́mù yín nìyẹn ọlọ́run mọ ọkàn wo la fi ń sọ ibi táwọn àbáwọn wà ní báwọn àbáwọn ṣe jẹ́ la fẹ́ jẹ́ bó wọ́n jẹ́ innahum alalihuda liman istada adillahu innahum alalihuda liman istada adillahu innahum àwọn àfà bó ti yẹ wọ́n rí ni pé alalihuda ọ̀nà tá nàbí lálẹ̀ yawma kharaja rasulu sallallahu alaihi wasallam wa hawla wa hawalai ashabuhu
àwọn sàhábà rọ kíríkà nàbì sallallahu alayhi wa sallam fa akhadha anabi wa mú àbí khatta biyadihi ash-sharifa anabi wa mú kàrẹ̀ báyìí fa khatta khututun ala al-yamin anabi wa fàlà sọ́tún 1 fàlà sósì 2 fàlà sọ́tún 3 fàlà sósì 4 wa khattan ala yasarihi ó tún wá bọ́tẹ́gbẹ̀ òsì náà anabi tún wá fàlà àwọn sàhábà wá ń wò anabi tún fàlà àwọn sàhábà wá ń wò anabi tún fàlà thumma anabi wa aqam ó wá dúró láàrin fa khattan mustaqima anabi wa fa eleyo kan tó wá straight báyìí àwọn tó tún tó fa ọwọ́ lọ báyìí ọwọ́ lọ báyìí ọwọ́ lọ báyìí tó sì ọwọ́ lọ báyìí ọwọ́ lọ báyìí wa bayna hazihi al-khutut anabi wa ko khattan mustaqima anabi wa ko line kan line náà mustaqiman straight anabi na tadruna ma hadhihi ẹ̀yin sahaba mi jẹ́ mo gba àwọn tí mo kọ yìí ṣé mo túmọ̀ rẹ̀ qalu Allahu a'lam Allahu wa rasuluhu a'lamu Allah nabi àtòjíṣẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ ẹ̀dẹ̀ jẹ́ n ṣàlàyé fún yín ẹ̀rí ilé inú àwọn ẹ̀kọ́ àwọn sahaba nù bá àfáà sí máa ń ṣe pẹ̀lú bọ́n kí ó sì ń ṣe pẹ̀lú àfáà rẹ̀ anabi wa ni ama hazihi al-khutut ẹ̀rọ àwọn láyìn tó tún yìí fatilka subul àwọn ojú ọ̀nà ìsúnú ìbẹ̀rẹ̀ òun àfáà kan ti dúró mẹ́ àfáà ṣètánì àfáà kan ti dúró mẹ́ àfáà ṣètánì àfáà kan ti dúró mẹ́ àfáà ṣètánì wàá máa zì àwọn eléyìí aidan subul àwọn ojú ọ̀nà ànú lòun náà láwọn àfáà tí àwọn dánfò driver bẹ̀ táwọn náà máa pèpè síbẹ̀ náà bí wọn ni wàá máa hazal khat ẹwà rí tàní tó sweet yìí náà bí wàá káyọ̀ lọ́wọ́ wàhásì sẹ̀bìlì kúlẹ̀ hásì sẹ̀bìlì ojú ọ̀nà tó wọn lọ́nà ní oníṣẹ́tì adìhù ilallahi alábàṣiratin adìhù ìmọ̀ darí alallahi lọ́sọ́dọ̀ ọlọ́run alábàṣiratin adìhù ilallahi ìmọ̀ pé àwọn èèyàn síbẹ̀ alábàṣiratin pẹ̀lú mọ̀tọ́lọ́run pẹ̀lú revelation rẹ̀ pẹ̀lú qala Allah pẹ̀lú qala rasulu ana wa mane taba ani èmi àwọn aláwà lórí ẹ̀ èmi ní wà lórí ẹ̀ wa mane taba ani àtẹni tó bá fẹ́ tèmi Ọlọ́run àti tànábì àwọn aláwà ń bẹ àfáà tí ó bá ti pèpè síbi khatuhu almustaqimu ìlàtọ̀ ànábì tó fà tó tọ́hun ni kìí sí àfáàjọ yìí kìí sí àfáàjọ yìí bẹ́ẹ̀ láti wá lọ sọ́dọ̀ arákùnrin olórin yìí ẹ̀yin àfáà bàbá pòfẹ́sọ̀ tí mo fi ọ̀wà tàpọ́nlé dá orúkọ yẹn alprofessor al-abqari an-Nahriri wọ́n ti ń bá dáwà bọ̀ nísìn wọ́n tó bí wà ní wọn walam yazal ala tariqihi bí usulubihi bí prof sí sọ usulubu wọn náà níjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ wọn mọ báyìí ṣe nínú àfáà lọ́rin tí wọ́n báyìí ṣe wọn ni prof wa àwọn professor Abubakar Aliaga wọn ní sasọdá wọn bá ń lé ni akadha kana jadduna wa waliduhu saddadallahu khuta'u Ọlọ́run kó gùn wọn lẹ́mí àlàáfíà sí báwọn náà ti rí nu wọ́n á pe àwọn bàbá wa mufti gbogbo Ìlọrin wọ́n pè wọ́n jáde àwọn bàbá wa Fadilatu Sheikh Sulaiman Farouk Oníkejìpá wọ́n pè wọ́n jáde ó dáa kí wọ́n sí correction o kí wọ́n pè jáde kí wọ́n declare rẹ̀ ẹlòmíì wa kọ́lẹ̀ ẹlòmíì jáde ní àti prof àti kí náà wà ní problem báyìí kí ní kan problem prof àti amufti ò lè ní problem wọ́n sì ní problem torí pọ́dọ̀ àwọn prof náà láti gbé àwọn prof la ya'rifu illa al-haqq torí wọn mọ nǹkan mí àyàfò dúdú wọn sì má pẹ̀pẹ̀ wọn ní problem rárá níjọ́ tá fẹ́ ṣe oyè ìwúyè Sẹ́ríkí Màlàmí tá à ń ṣe meeting àwọn ọmọ kí ó líìsì èèyàn tí mo rò pọ́n lè pè tá a pè báyìí tẹ́nìkan kan ò ṣe mention wọn kọ́lá yìí ṣe gbọ̀n pé prof gangan náà mention wọn pé kí mo fi wá sí wá sí
àwọn gẹ́gẹ́ ẹni máa ń bẹ meeting níjọ́ tán ṣe meeting náà àwọn àfa àtàjọ jẹ tán jẹ́ àfa àtàjọ ṣe meeting náà wọ́n tún wá ṣe wá sí tán prof tún wá fún wọn ní owó wọ́n tún wá sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ìtún rò pé prof tún lè sọ so wọ́n nífẹ̀ẹ́ mufti dáadáa amal haq ẹ̀rọ dodo ajogun rẹ̀ ní kábìran an kábìrin wàrìfìnáù min ajidadina kábìran an kábìrin ajogun ẹ̀ lọ́dọ̀ àwọn atọ̀lẹ̀dọ́lẹ̀ àwọn bàbá wa ládàbíyà tó bá jọ rẹ̀ wá lónìí tó bá ṣàṣìṣe ń pa ẹ̀sìn tó bá sì ń pa táyé àlèdákẹ́ àmọ́ ń pa ẹ̀sìn ànídákẹ́ o gbogbo wọn bá ṣe wò lè súnmọ́ wa tó so àwọn náà ń rọ bàbá mufti tọ́lọ́mùbá láwọn kìíní àwọn prof dọ́dọ̀ wọn túláàsì mọ̀ pé ti dọ́dọ̀ wọn tiwa yìí náà àáfin ń sin ti prof lẹ́yìn pé kán dákun tọ́lọ́mùbá ti fún wọn ní fúrúsọ̀ láti jẹ́ káwọn èèyàn mọ ibi táwọn dúró lórí ẹ̀ kí wọ́n sọ èyí ṣe pé mufti nìkan ni wọ́n ń bẹ ni mufti nìkan kọ́ ni ń bẹ àmọ́ Ọlọ́run gbọ́lá fún wọn lásìkò táwa yìí Ọlọ́run pa ọlá náà wọ́n sì jẹ́ wọ́n wálẹ̀ láíláí ẹ wo àwọn sẹ́rí biribi tí mufti ń ṣe these days wọ́n ń sa àwọn sẹ́rí biribi tó pé la yajhalu la yunkiruhu illa jahilun aw hasidun aw hakidun aw mubghidun lahu kò ní tako ẹni ń ṣiṣẹ́ rí lásìkò táwa yìí àyàfà àwọn ọlọ́tẹ̀ ń ké ìta kẹ́ni má ní àbínú ẹni má fẹ́ ni ó soríire aláwọn mufti ó ṣàṣìṣe lẹ́yìn ìwọ tó ń wí náà tí wọn náà ọ̀ láti ṣe ẹ̀yìn tó ṣe àwa yìí náà sáà láwọn tá a ti ṣe láwọn àwọn àṣìṣe sọ́fọ́ àtuntun aláti fatahaha mufti òun ni ẹjá máa wò ọlọ́run náà ti máa ṣe nu ìdáwó sọ́fọ́ àtàní sọ́fàtul madi wa sọ́fàtul mustaqbal kí ni bẹ́ẹ̀ ni kí ni ọ̀la rẹ gangan ànáhùn fanáhùn lẹ̀ máa sàbámà lé lórí máa tọrọ àforíjìn lórí ẹ̀ àmọ́ mustaqbalu ọ̀la rẹ kí ni ó wọnú ẹ̀ òní ọjọ́ wà lóòka aya rẹ ọlọ́ni litanzur taqullaha ó ní ẹ̀bẹ̀rù ọlọ́run walitanzur ọ̀kọ̀ọ̀kan yín kọ́ máa wò máa qaddamat li gadin kí ni tẹ́mi òun kí lóun fẹ́ ṣe kalẹ̀ fọ́la àwọn yìí ń lọ́la alkiyama ọ̀la tó wà pàdé òun ọlọ́run arọ àbá mufti nínú àwọn tá a mọ̀ pé bí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn lámì wọn náà ní kálukú fi ń yantaziruna kalama ní kálukú fi ń retí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé mo ráwọn kan yàtọ̀ asafun ni wọ́n ń bàjẹ́ lórí ọ̀rọ̀ ọkùnrin akọrin yìí ẹ má bànújẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ kí ni bàá ń jẹ́ kò fi gbà kan jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin àfa àtẹwà lápá tún pàṣẹ rẹ̀ kíní kan líláfi kíní kan dandan tẹ́ ń pera wọn àbí nǹkan kan àtàwọn míì tá a mọ̀ tí wọ́n ń jẹ́ àfa tí ó wàá kú tó lórin yòókù táwa rí yín tẹ́ máa lọ sin á lẹ́yìn lókun bí a bá ti rí yín lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe yín tán ó ti declare ara rẹ̀ eléyìí tó bá ń pẹ́ sọ kí lẹ̀ ń banújẹ́ lára rẹ̀ kí ni àǹfààní tí ń ṣe fún Islam ẹ sọ àǹfààní ẹyọkan tí ń ṣe fún Islam ṣé ẹ̀ mọ́jọ́ tí ń bá a bọ̀ ni òun ló kọ́kọ́ gbé tó kọ́kọ́ takò hájì níta gbangba òun ló kọ́kọ́ takò hájì níta gbangba abẹ́ ìgbàgbé ni ahadiru tarikha àìdù at-tarikh ẹ̀dá tàn padà ẹ̀dá tú àwọn kítẹ́tì tó ṣe ẹ̀dá padà òun lẹ́ni tó kọ́ níta gbangba ṣe ẹ̀mọ àwọn ọgbọ́n táwọn kìíní ń dání ẹlòmínú ó tún lọ ní àwọn olórin rìn ìbàdí Adéwálé Àyùbá náà ti lọ ìgbà tó wà nú ẹ̀sìn kí ni àǹfààní tiẹ̀ náà nú ẹ̀sìn Islam kí lẹ́yìn banújẹ́ sí kẹrin àwọn èèyàn ní lọ ní kó nú Islam náà kẹrin àwọn èèyàn ní wọnú Islam àti Adéwálé Àyùbá ni àtòun náà ni wọn fi kàkájẹ́ mùsùlùmí wọn yé ṣe mùsùlùmí àwọn nǹkan ṣe mùsùlùmí wọn ní nǹkan kan wọn ti fẹ́ àwọn tó jù wọn lọ níyàwó wọn ti yíhun ìyàwó rẹ̀ ló change òun àmì eléyìí ò fìgbà kan jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lẹni tí ó kọ́kọ́ gbé tó kọ́kọ́ sọ jáde tó tako hajj níta gbangba
wọ́n bá sì tún bó ṣe tún wí náà sì tó ń wọ tó lòun sẹ̀lẹ̀ lòun tó kásọ sẹ̀lẹ̀ sọ́run tó ṣe gbogbo ẹ̀ tó ní bona fide member lòun ní tí ń bà mí nínú jẹ́ ni pé kí ló ti gbogbo yín grief about this man. He is nobody. He is nobody in Islam. Is there anything? Yes. Àfáà mi just me. Ẹ̀yin àfáà ni, ẹ̀yin àfáà yín náà ni. Láti Ìlọrin mi wá. Ẹ̀yin àfáà yín náà ni, ẹ̀yin àfáà Ìlọrin. Ẹ dúró déédéé. Kẹ́sìn ó lè dúró. Ẹ̀sìn lájọ́ ń jà fún. A níjà ní hatred, àgbàyàwó ara wa, àgbọ́mọ ara wa, àgbálẹ̀ ara wa. Ẹ̀sìn ni. Wallahi lan nasmuta abadan hatta namut. Tanaluna min hadha ad-din. Tufsiduna lana ad-din. Ẹ má bẹ̀sìn jẹ́ fún wa. Ẹ wá fẹ́ ká dákẹ́. Ẹ wá sọ wá lórí ẹ̀. Abadan náà ní dákẹ́. Ẹ̀yin náà ka àwọn marat tẹ́ni yìí ti ń tojú bẹ́sìn. Ó ti wá declare rẹ̀. Kí lẹ́ ṣe? Kí lẹ́ fẹ́ ṣe fún? Kí lẹ́ fẹ́ ṣe fún? Kí lẹ́ ń banújẹ́ lórí ẹ̀ sí? Kí ló dínkù tí àtòun àti gbogbo family tí wọ́n bá ṣe mùsùlùmí kí ló dínkù nú ẹ̀sìn? Ọlọ́run in tatawallaw yastabdil qawman ghayrakum thumma la yakunu amthalakum. Ọlọ́run bẹ̀rù ni. Ìyẹn fẹ́ ìyẹn kọ́ ẹ̀sìn Islam lẹ́sìn. Ìyẹn fẹ́ ìyẹn kọ́ ẹ̀sìn Islam yìí bọ́lọ́run ti fẹ́ ká máa ṣe àwọn kan máa ṣe tálíkì àmọ́ Ọlọ́run ò fi dé. Àyàn fẹ́ ìyẹn kọ́ àwọn dáadáa àfáà wọ́n pọ̀ tí wọ́n mọ̀ bẹ̀sìn Ọlọ́run ọba jẹ́ lọ́tún àtòsí àti wájú àtẹ̀yìn. Nítorí kíni? La'amla anna jahannama minal jinnati wan nasi ajma'in. Ọlọ́run láti dáná kalẹ̀ àwọn kan lákòó sínú ẹ̀. Wọ́n máa yá mi ni wọ́n mọ̀ tẹ̀lé àwọn àfáà wèrè yìí. Àwọn àfáà dáadáa yìí má tẹ̀lé wọn. Má tẹ̀lé wọn. La lid-dini ya'malun. La lid-dini ya'malun. Kìí ṣe nítorí ẹ̀sìn ni wọ́n fi ń ṣiṣẹ́. Bal li juyubihim. Àpò ni wọ́n ń ṣiṣẹ́ fún. Gbogbo wọn gbọ́ àwọn afáàtẹ́ máa rí tí wọ́n lọ da àwọn olórin káàkiri yẹn. Gbọ́ àwọn afáàtẹ́ bá ti rí pẹ̀lú àwọn olórin tẹ́ ẹ̀ rí lọ́tún lósì yìí ń sáyáfí. Tẹ́ bá ti rí wọn lọ́tún lósì tẹ́ ẹ pé ẹ rí wọn occasionally lẹ́rí wọn. So every time àwọn làáfà olórin ó sì wá já àfà olórin. Ìwọ ó sì jẹ́ àfà olórin. Tó mọ̀ owó olórin lọlé kí ló ń wá ń bẹ̀. Tabtaguna inda umul izza. Ó fẹ́ níyì náà ni. Ó fẹ́ ní gíga náà ni. Ó fẹ́ lápọ́nlé. Ó fẹ́ ní connection. Gbogbo connection tó bá wọlé ní yọ tí kù rẹ̀ bá ti dé báyìí gbogbo connection ni wọ́n bọ̀ rẹ̀ dànù. Fatabuqa anta wahdak wa tuhmalu ila qabrik fawqa ru'usi wa'dak. Tuhmal ala akitafi nas wahdak. Wọ́n gbé ọ sókè èjìká àwọn èèyàn. Wa tujal في هذه الظلمة في ذلك البيت الوحشي ونكن يكون واحدا منفردا تحاسب وحدك وداسر رسي. So ṣùgbọ́n tí ń bá yẹn nú jẹ́ ni pé káwárà àwọn èèyàn kán máa wọ bàtà ẹ̀ ń wọ bàtà fádìẹ̀ ẹ̀ ń wọ sùn fẹ́ranko ẹ̀ ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà ta ló ń tẹ̀ ń banújẹ́ fún? Kò fìgbà kan jẹ́ mùsùlùmí. Kò fìgbà kan jẹ́ mùsùlùmí. Fákọ̀tì ẹmọjọ́ tó ti ta àfà Buhari náà ohun yìí nìkan náà ni. Gbogbo tí wọ́n ti ń jẹ́ lẹ́sìn Islam yóò mọ̀ takò. Ẹmọjọ́ tó ti ń bá bọ̀ tipẹ́tipẹ́ ni. Ìmọ̀ insult àwọn àfà anytime. Kò ní any respect fáwọn àfà. Ta lòun kí ni tí ń gbé kí ni tí ń gbin kí ni tó ní tẹ́nìkan ò ní ní kí ni ìmọ̀ tó ní tẹ́nìkan ò ní kí lo owó tó ní kí lo orin tó máa kọ kí ni ìlù tí ń lù kí ni iyì tó ní iyì kí ni. Ẹ sì wá sọ di bàbàrà òun náà sì wá pàtàkì ara ẹ̀. Lọ́nà àfà kan náà àwọn àfà kọ̀ọ̀kan náà táwọn náà ń ti wá sí lórí ẹ̀ bàbá wa wọ́n ń pè lóko bàbá Wàsíù ẹ dákun ẹ ṣe kinní kan ẹni tó ti sọnù tipẹ́tipẹ́ kò fi gbà kan ṣẹ̀sìn. Ana la arju audatahu
wala atamannahu aslan kó padà sínú Islam kò sí nǹkan tí mi retí kó jẹ́ mùsùlùmí kìí ṣe nǹkan tó bá jẹ́ ó jẹ́ fẹ́rẹ́ ara rẹ̀ ni tí ó bá jẹ́ wọn àtàwọn ọmọ ẹ̀ ní pírọ́blẹ́mù wọn. so kí lẹ́n bẹ́ kí ni tẹ́ ń pọ́nlé àṣìlẹ́ nìkan kan bá bèèrè sáwọn àfáwọn yìí gbogbo ẹni tó bá mọ bí tásàlá tù tán lọ́dálẹ̀ báwa tí ò bá bá kámẹ́rà rẹ̀ sí ayé kárí ká mọ̀ pé bẹ́ẹ̀ wọ́n padà kó sóhun náà di chọ́ọ̀chì kí n wàhálà àwọn àfáà kan náà lẹ́yìn pé wọ́n tún gbọ́ eléyìí nísìn àwọn kan náà ni wọ́n yàn sí mission náà mẹ́wọ̀n tí wọ́n mọ̀ láwọn àwọn coordinate àsàlátù rọ́ wọ́n sì gbọ́ èyí tó wí nísìn wọ́n sì tún mọ̀ sàsàlátù mẹ́ náà. ẹ ṣeun ustazu wa Sheikh Muhyiddin aládìẹ olórí ayọ̀ allazina amanu ẹ̀yin mùmíní ilẹ̀ Yorùbá tẹ́ ń gbọ́ wa ayọ̀ allazina amanu ẹ̀yin tí Islam ń bẹ lọ́kàn yín la yadurukum man dalla idha tadaytum la yadurukum mọ́jọ kópa ìnira báyìí mọ́jọ bá inú jẹ́ ẹ má ṣe bí ìgbà tẹ́ rí ẹ kálukú sí wọn jáde wọn sọ̀rọ̀ ní kankankan ẹ má sọ ẹ ń sọ ẹ pàtàkì rẹ̀ ní wíìsì man dalla ẹni ọba ti lọ ọ̀nà àánú òun gbọ́lá fún lórí ìmọ̀nà la yadurukum kò kó nira báyìí náà ẹ̀yin lẹ́lẹ̀sìn tí ò sí mọ́ ni Ọlọ́run ló ní. Why are you people crying? Kilota attach so much important to this man. Could there anything? Wallahi, could there anything? Èmi dá ẹrù kọjá náà ni pé ó ní connection Tinubu ẹni kìíní kan ìwé lẹ́yìn òní ẹ̀yin nìyí ń bá bàrà lẹ́mìí tí. Láti kọ́lá wọlé wa alaikum salam rahmatullahi wa barakatuh. Ẹ̀yin nìyí ń bá bàrà lẹ́yìn yín ò jẹ́ ìyẹn is nothing. Tálẹ́ni tó fún ló ẹni tó yẹ pé nǹkan ń pè láhùn ahun tiẹ̀ gan jù lọ ọ̀jáde síta gbàgbà ọ̀n takò hajj ká má lọ hajj mọ́ ká má fowó dáhùn yẹn lóko tá ń bẹ̀rẹ̀ yẹn mélòó lọ́rọ́ hajj rí kó sọ estimation àwọn tó rán ní hajj rí kó já mọ̀ wọ́n tó ń rán yẹn ní hajj rí ẹ̀yin gbọ́ pé ní olórin yìí Alhaji Wasiu ẹ̀yin gbọ́ pé ó rán ẹnì kankan ní hajj rí ká bọ́ síta gbangba sọ nọ́ńsẹ̀sì ń pẹ̀ sí wa on disgrace àwọn àfáà wa látọ̀dọ̀ àfáà Bukhari nù Musa àfihàn Allah on disrespect wọn on disregard wọn wọ́n sì ń wá pọ̀nlé kí wọ́n máa pọ́n wọlé everywhere àmọ́ àwọn ẹbí wọn náà kọ́ ẹbí àwọn abátá wọn náà máa tọrọ owó ni ẹ máa tọrọ owó ẹ dúró mi tẹ́ ẹ láyọ̀ kan ẹ jókòó mi tọ́lọ́ ń fi yín sí. Ọlọ́run ní kẹ wáyé ẹ̀yìn afá kẹ wá kó jọ náà tọ́lọ́run bá ṣe é fàbí àwa ní àìmà ẹ mọ́sẹ́ yín sẹ́ ẹ ń dojú tí ẹ̀sìn Ọlọ́run ẹ ń wọ bàtà fáwọn ọmọ ẹyẹ wọ́n bì gánà jọ sí kí ni ìdájọ́ orin wọ́n ń sọ yánmọ́yánmọ́ òsì dókítà mi jimba karamakumullah wọ́n bì kan náà ẹ̀ ń ṣe yánmọ́yánmọ́ ayé afá yìí ń jò lẹ́tọ̀ọ́ káwọ́ mi gbogbo yánmọ́yánmọ́ yìí إلى متى أنتم علماء الدين في هذه اللعبة الدينية إلى متى تنتهون متى تقلعون دولته قوم يما وسيتين سكاكري تن دوجوت إسلام تن دوجوت àwa mùsùlùmí tẹ́ ń kọ́ra bí ó ṣe yẹ wọ́n tó yẹ kẹ́ gbèsè kẹ́ gbégun rí ẹ̀sìn ẹ̀ ń gbé wọn gorí ẹ̀sìn ẹ sọ kánú àwọn àfà ní gbogbo àwọn àfà wa tí wọ́n ti lọ gbogbo tó bá lọ bí lọ́ngì sí àdàbíyà ni ọ́ ni màdíyà ni ọ́ ni ìsìláhíyà ni ọ́ ni ìrìṣàdíyà ni ọ́ ni gbogbo tó bá wọlé jẹ́ ní gbogbo tá bí lọ́ngì sí ẹ sọ kán gbogbo àwọn àfà wa yìí alájà àgbà ni kíníkan ni bá rúnà sọ̀lá sí láyè wọ́n bá láyè ọ̀dọ̀láyà rẹ̀ mú bá wọn láyè Ọlátúnjí bá wọn láyè wọ́n jọ lògbà ní Odòláyé bá wọn láyè Barrister bá wọn láyè ẹsọ yìí tí ń sèkó mọ́tọ́ ẹ fáwọn àfáà yìí ni wọ́n lọ́bẹ̀ tí wọ́n lọ sèkó mọ́ fáwọn olórin ẹsọ kánú gbogbo àwọn àfáà wọ̀nyí àwọn kànrìnkànrìn àwọn ẹni tọ́lọ́run fi ṣèkàn tó fi wọ́n dèlú mọ́lẹ̀ ní gbogbo àwọn àfáà tó bìlọ́ǹgì sí ibi tó ti kéwú mo ló ti gbé tiẹ̀ ẹ mọ̀ lọ ganu sí káàkiri
kò sí wá sí òdodo ẹ máa bẹ̀rù wọn ẹ sì bẹ̀rù owó wọn lẹ́ ń bẹ̀rù iyì tí wọn ò ní wọn lè fẹ́ kí wọ́n máa ta fún yín. ìwọ̀n wọ́nù ọmọ ìyá mi Dr. Alfulany náà báyìí ìwọ̀nù ẹ̀yìn náà látòrí platform yìí báyìí náà ó ti declare mẹ́jọ dọ̀tí yín o kì í aṣọ tẹ́ wọ ni aṣọ àlà ni aṣọ àdàbíyà ni tàbí bíi látúndà nísù wà látúwà síkìhù ẹ má dà násà rẹ̀ ẹ má wà sáká rẹ̀ èèyàn fẹ́ èèyàn kọ̀ ọlọ́run ló wọ ẹ̀yìn aṣọ àdàbíyà ni ẹ má wà dọ̀tí ẹ̀ lọ́dọ̀ àwọn olórin pápá jùlọ ẹni yìí. bí nǹkan kan bá ṣe tó bá ṣẹlẹ̀ sí àbọ̀ṣẹlẹ̀ sí kan tẹ́wà gbàsọ tẹ́wà lọ́bẹ̀ kèfèrí ni ó dìklẹ́ ara rẹ̀ tó bá kú àwọn ṣẹlẹ̀ lọ́yẹ kí wọ́n gbé sẹ́ni èjìká kí wọ́n lọ sọ sínú odò bí tí wọ́n fẹ́ sọ sí tẹ́wà débẹ̀ tẹ́ máa jà pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì tí wọ́n lò kú rẹ̀ òun ló dìklẹ́ ta gbangba yìí o tọ́yẹ́ lómi ọ̀dẹ̀ ni ó tún lé ní ẹ kò sí kinní kan so níjó ní ìdíkà lókù jáde tán sọ pé ó lọ ilé kinní kan ó di kèfèrí ó ti gbé ọ̀sàwò so táwọn kan sọ pé kinní kan eléyìí ní ó ti kílẹ̀ ara rẹ̀ ó lóun wá ọlọ́run kiri tó ń sì ti bá a nu ìtumọ̀ rẹ̀ náà nù ní bona fide member lóhun ndúrú wọ́ọ̀dù tó lò fún àwọn ìṣẹ̀lẹ̀ yìí tó lò fún Islam rí ọlọ́run tú àṣírí rẹ̀ síta ni abẹ̀yìn lórúkọ ọlọ́run gbogbo ẹ̀yin àfà látòrí ẹni tó jẹ́ tèmi Dr. Alfulany Ahmad Alfulany Ọlárẹ̀wájú Al-Adabi hafizahullah àti gbogbo àwọn míì náà tẹ́ bá tún mọ̀ lẹ́kọ̀ọ́ mẹ́yẹn èkó yẹn náà nìranù yẹn pọ̀ sí jù tí wọ́n mọ̀ lọ wá àtẹlẹjẹ káàkiri lé àwọn olówó lé àwọn olórin ẹ̀ ń rí yìí mẹ́ẹ̀ tóòtọ́ iyì ayé ẹ̀ ń rí mbẹ́ ẹ̀ ń rí mọ́tò alò mbẹ́ mọ́tò ayé ẹ̀ ń rí lò mbẹ́ ẹ̀ ń rí mọ́kà aranu ayé ẹ̀ ń rí lọ́mbẹ́ umura aranu ẹ̀ ń rí gbà mbẹ́ iyì tàlìkíámọ̀ ń dúró dè yín bí iyì bá ní bẹ́ẹ̀ yẹ bá ní bí yẹpẹrẹ bá ní ẹ̀ bá pàdé níwájú Ọlọ́run tẹ̀yìn àtàwọn ọmọ yín ìwà tó mi ń wù nù yín ọmọ àáfàá kan ò ní wù nù ran rẹ̀ mọ́ kọ́dà kẹ́ ẹ má jẹ́ wọn kéwù Nàìjíríà kí wọ́n lò ké sánmọ́ Ọlọ́run ní sọ ẹ̀dá àfa wọn níjà àfa ẹ lè sòdodo fáwọn èèyàn lọ́tọ̀ ọba mọ́sẹ́ rẹ̀ àwọn àfa wọ́n ti bọ́ yanjú ẹ̀ mọ́mọ́ Ali Sayyiduna Ali ló bẹ̀ onímọ̀lẹ́ fákàrù ilali alili ilimi innahumu alali huda limani stada adilahu lẹ́yìn afa ẹ̀jẹ̀ nǹkan kan o ẹ̀jẹ̀ anything inte ẹ̀jẹ̀ náà ni pé alali huda ọ̀nà mà tọ́lọ́hun alali huda okun rẹ̀ ẹ̀yin ni wọ́n gbé fún limani stada adilahu alali huda limani stada adilahu afami Sulaiman Ibrahim Esauki hayallahu fadilata sheikh wa ahabbakumullah lon ko jara afa wa pe wa Esauki ẹ bá like comment wọn inshallah ayo alaibe gbogbo Ọlọ́run pé Ìbàdàn náà ní kọ́kọ́ dé sí àwa jọ lọ sí Ìwó bá ti sọ inshallah iṣẹ́ àwọn àfáànù alalihuda tí wọ́n wà lójú ọ̀nà tọ́lọ́run báyìí lójú ọ̀nà tọ́lọ́run kò sí pé méjì ẹyọ kan náà ni a ti sọ fún yín mathalahu rasulu sallallahu alayhi wa sallam bidhalika alkhat almustaqim alladhi khatta bayna tilka alkhutut alyaminiya walyasariya allati khattaha aw khattahunna sallallahu alayhi wa sallam biyadihi sharifa tan nabi fo ara rẹ̀ kọ́ ni nta nabi fo ara rẹ̀ kon ni afa ó yẹ kẹ́ jẹ́ adillahu olufini mana limani stahada fẹ́ni ó bá bi po ń fẹ́ béèrè ẹni ó béèrè ọ̀nà kẹ́ fi mana abata ìjọba ekujo mẹ́ta sa kẹ́ jẹ́ limani stahada adillahu olufini mana
liman istahada fẹ́ni bá wá bá yín pé òun fẹ́ mọ̀nà wọ́n bí ẹ kóra yín jọ pẹ̀lú ìranù so ní kíkọ́ dà bí ọ̀dà qawlan wahida irú orin tẹ́yìn kọ yìí o irú orin eléyìí o orin tẹ́yìn ọ̀gbọ́dọ̀ kọkú tí ó bá ìbálẹ́jọ́ abúlé ọ̀dọ̀ Ọlọ́run ẹ rí yẹn ṣe ẹ wá ń parabuléètì kan bí mi kan ẹ wá ń ṣe yánmọ́ wọ́n ti wá fún yín mọ́tò pẹ̀lú ẹjọ́ tẹ́ dá wọn jọ̀hún kí ṣe ẹjọ́ tọ́lọ́run kí ṣe ìdájọ́ tọ́lọ́run lẹ gbé fún wọn o ẹjọ́ tara yín tẹ́ fún ìdájọ́ tara yín tẹ́ gbé fún wọn jọ̀hún ẹ ti gba mọ́tò ṣé ilé yín ti di méjì lẹ́yìn ìgbà wọn torí tẹ́ ń torí ẹ̀ ṣe náà eléyìí wá bọ́ síta yóò máa sọ nọ́ńsẹ̀nsì pa àwọn àfà bí sí mi pé òun jẹ́ nǹkan kan nínú ẹ̀sìn tání so tó bá kú tán nísìn táwọn èèyàn wá jáde táwọn ará àwọn àfà kan mẹ́ gbogbo àwọn àfà tán bá káwọn àfà òṣèlú mítìnì kí wọ́n lù wọ́n pa ní gbogbo àwọn àfà tí wọ́n bá lọ bí òkú rẹ̀ gbogbo ìgbà yóò tí ọba wọlé kú ìta gbangba ló ti wí ẹlòmíín náà ó tún lọ mo sọ náà lẹ́ẹ̀kan Bádéwálé Àyùbá náà sí lọ́nu nígbà tó ti wá lọ ẹ dákun torí Ọlọ́run ìmọ̀lówó nú ẹ̀sìn wa kí láǹfààní tí ń ṣe fẹ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí láǹfààní tí ń ṣe fẹ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí láǹfààní tí ń ṣe fẹ́sìn yọ́ tó ti wá lọ yìí ẹlòmíín náà ó tún lọ abẹ́ Ọlọ́run kí wọ́n mọ́ lọ o ìjọ tí Pasuma náà bá lọ ẹ̀sùn yálà yẹ ẹkún torí pé ẹ̀sìn tẹ́ ẹ fi hàn wọ́n ẹ̀sìn tẹ́yìn àfáà burúkú tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀sìn tẹ́ ẹ fi hàn wọ́n pé òun ní Islam Christianity gan yá jùlọ ẹ̀sìn tẹ́lòmíì fi hàn wọ́n Christianity yá jùlọ ẹ̀sìn tẹ́lòmíì fi hàn wọ́n òun àti ti Christianity kò sí yàtọ̀ láàrin rẹ̀ orin àti ìlú ẹ̀sìn jọ lọ́ọ̀ sógun ẹ̀ mú wọn lọ́ọ̀ sógun njó láàrin yín pẹ̀lú wọn rí tẹ́jọ́ kírun njó láàrin yín pẹ̀lú wọn rí tẹ́jọ́ wà mọ́kàlẹ̀ kan náà báwọn bá dé mọ́kà ọ̀tọ̀ ayé ni wọ́n bá dé mọ́kà wọn lọ gbòtẹ́lì wọn tún wọn máa rán ọ̀run ayé mẹ́ ọ̀rọ̀ ayé wọn ti ṣe tàwáfù súwẹ́súwẹ́ wọn lọ bẹ̀ wọn lọ sí ìranù àwọn àfọ olórí burúkú tẹ́ ń bá ẹ̀sìn jẹ́ ayé yóò bàjẹ́ àtọ̀run yín ẹ ti ń bá Islam lójú jẹun tẹ́ ń sí àwọn àlùmọ̀ lọ́nà inú ò ní lọ́rùn kí ni ti ń ṣe yín oúnjẹ ebi kí ni ń pa yín sùúrù kí lẹ lè ṣe ó dá tọ́lọ́run bá fún wa àmọ́ kìí sọ ní gáyà kìí sọ ní gáyà yẹmọ òsì ẹ̀sìn bẹ́sìn ló kọjẹ́ a máa sọ fún yín pé báyìí ni àwọn àfáà tẹ́ jòkó sí tẹ́ ṣe wá sí fún wọn nínú àkáyín náà sálátù ní tẹ́mọ̀ kọrin ká Saheed Òṣùpá sọ pé ẹ̀rí àyà Ọlọ́run fi jẹjẹ́rìí mọ́ orin Saheed Òṣùpá a ní onílàákàyè alọ́lọ́run òkun a ní ò brílíàntì bó ló ṣe brílíàntì tó ń tọ́lọ́run àtànábì wí ẹ wà lọ́nà Al-Qur'ani kẹ́ lọ mú àwọn wisdom Qur'ani àwọn al-hikam al-Qur'aniyya lọ́bẹ̀ háyà kan sórí orin Òṣùpá ní bẹ lórí àfáà mi wọnú àdísì Ànábì sallallahu alayhi wa sallam kẹgásọ̀ fi bari al-ahadith an-nabawiyya allati la mada li hikmatiha la ghayata laha li'annaha mamlu'a bil hikam mamlu'a bir rawa'ih àwọn ọgbọ́n oríṣiríṣi lọ́bẹ̀ wọ́n àdéwà sí wọn ní bẹ́ẹ̀ náà kọ́ láwọn àfáà náà mọ̀ sí táwọn olórin ó dín wájú wọn tó gbé kọrin àwọn àfáà wo ní sí báwọn àtorí yín náà lè ti bá gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwọn wà sí ó pé àwọn olórin ó pè yín míì wọn ò ní pè yín yóò kàn dá lọ́nu bọ́rẹ́nú kiri ẹ̀ sì gbé máìkì fún ọyá kọrin kí lẹ̀ ń kọ́ àwọn èèyàn kí lẹ̀ ń pè wọ́n táwọn olórin yìí wá sọ́dọ̀ àwọn alájà àgbà wá béèrè àdúrà ṣe ìwọ́n wá wà sí káàlẹ́ wa ni mo bá jòkó wájú torí pa bí ìní ọ ìgbàlẹ́ àlọ́ má dìísì kan wá àdìsí tẹ́lẹ̀ yín ò pé ẹ lọ mú wá záàtàkùn kẹrìmù kọ́mi fàákìrì mú wù. kẹ́ àgbé wọn sẹ́gbẹ̀ẹ́ wọn ẹ sọ ọjọ́ tọ́lájà àgbà gbólórin nǹkan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ìjọ́lájà àgbà wọ́n mú orin kọyá kọrin kágbó. ẹ sọ ọjọ́ tí bàbá má dì í ṣe tí wọ́n gbé máìkì gbólórin ọ̀yà wíjẹ náà. Àfáwà Bukhari àfáwà Sanu Sheikhu àfáwà ní ẹjá wítí náà lónìí ilẹ̀ ẹ máa ṣe yìí àwọn olórin ó déwájú níta ìdíwájú bá ń sẹ́ndì ẹ̀ sí wọn kí wọ́n lè gbọ́ àwọn àfáwà méjì tí mo dákọ sẹ́ndì ẹ̀ sí wọn
ẹni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dúró déédéé stakim kama umirt wa man taba amak wa la ta'tighaw wala sọ fún alukurani bó sọ fún anabi nínú alukurani ó ní stakim sọ fún wọn pé ẹ dúró déédéé kama umirita bá a ṣe pa ọ́ láṣẹ bẹ́ẹ̀ ni ẹ dúró níta gbélé yín lọ́wọ́ níta àwọn ẹni ìṣáájú ṣe ni ẹ ṣe bí wọ́n ti rìn ní ẹ rìn bí wọ́n ti kọrin kéwú ni ẹ kọrin kéwú bí wọ́n ti dúró ni ẹ dúró wà máa ń tá àwọn jánásì tẹ́ ń kó kí àtàwọn ọmọ kéwú àtàwọn àsàlátù tẹ́ ní ìjáwọn náà dúró tọ́lọ́run ni ẹ sọ fún wọn bọ́rọ̀ náà ti rí ni ẹ sọ bọ́rọ̀ náà ti rí ni ẹ wí fún wọn ẹni tẹ́rù ń bà mí fún jù làwọn àfà tí wọ́n mọ níwọ̀n máhùn ulaika aljamahir máhùn illa muttabi'un máhùn illa muttabi'un wọ́n tẹ̀lé ní tàbí wí ni nahnu almatbu'un àwọn ni wọ́n tẹ̀lé jáwa ń tẹ̀lé Ọlọ́run jáwa ń tẹ̀lé Ọlọ́run Haji Ibrahim Káyọ̀dé wá sí òyà sáàmù parọ́ fún ara wa ni ẹni ó bẹ̀rẹ̀ ká máa gbé wá máìkì lé àwọn olórin lọ́wọ́ Fábùkọ́rí ni wọ́n yí padà wọ́n àti wọ́n yé máa ṣe ṣe máa gbé wá sílé kan sẹ́ńbẹ́lẹ́ èyí tó kù náà kọ́nà bá fọ̀rún kẹ́ kó forí jìn kó mójú kó omi àṣìṣe rẹ̀ sẹ́wọ́n ẹlẹ́wọ̀ tí ó máa kọ pátá obìnrin ọyàn obìnrin tí ó máa fi kọrin ti dé wá sí àwọn sì gbé yóò sì máa kọ̀kọ́ kó wọn wájú wọn ara ò sì ní rìn wọn hábà ẹ̀sìn kọ́ lélẹ́yìí ta'allamuhu in lam tata'allamu wa atqinuhu tẹ́ bá ti ṣe ìkọ́nù rẹ̀ ìyẹn dàgbà mọ́sàáhù àwọn kan ní ara ìyẹn dàgbà mọ́sàáhù kọ́ àyè dàgbà ìmọ́sàáhù ni bàbá wa kò bá mu àfá Bùkọ́rí wọn kọ́ bẹ̀rẹ̀ àbásànú tí òun náà ti jọyìn wọn àní fi yín lẹ́yìn àfá wa a bá ń bá wọn tí ìsá àfá wa ẹjá bẹ́yìn àfá wa náà ẹ má bínú ọ̀rọ̀ Ọlọ́run ju anybody lọ fawqa ayyi ahad fawqa kulli ahad sọfà nàbí wọn bèèrè lọ́wọ́ nàbí awahyun hadha ṣé wà yìí ni káàánú wí bẹ́ẹ̀ fún yín kò burú wọ́n wí bẹ́ẹ̀ fà nàbí náà awahyun hadha Ànábì ní la bal ra'yi ana opinion tèmi ni bó bá jẹ́ pé opinion rẹ̀ ní bàbá dúró mi gbogbo wa ní kú ẹyọ kan wọ́n pa wá yẹn ni ibẹ̀ wọn lálọ́ dúró Ànábì sì gbà ká mọ́ ti wá sọ pé bí ẹ̀sìn Ọlọ́run ẹ dákun gbẹ̀yìn bàbá wa gbẹ̀yìn àfá wa tí ó sàpọ́nlé ẹ̀sìn ni ẹjá máa ṣe àwọn ẹni yìí ẹ̀yin àfá lẹ làpọ́nlé ẹ̀yin ní olùfọkànbalẹ̀ Ọlọ́run àìdúró déédé ní ọjọ́ nǹkan ó dúró déédé mà ẹ fira yín sáyé àpọ́nlé ní ọjọ́ àwọn èèyàn pọ́n yín lé mà ẹ̀yin ibi tẹ́ fira yín sí mọ́límọ́ríù ilà haythu yaj'alu nafsahu wa fi sọ́ọ̀lì ilé àmàlì nafsaka faj'al tẹ̀sùn ẹ̀rù bùnú àbí sulma olówí ní mọ́límọ́ríù ilà haythu yaj'alu nafsahu bí ọba gbéra rẹ̀ sílá yóò gbé ọ sí ọba pàtàkì ara rẹ̀ ẹ̀yọ́ pàtàkì rẹ̀ wa in ahanta nafsaka tuhan wọ́n sì lọ́mọ yẹ̀yẹ́ ni ó tún gbẹ́gẹ́ sí áyán wọ́n gbé ọ síbẹ̀ wọ́n yẹ̀yẹ́ rẹ̀ àbáwá fún wa ní mọ̀ràn náà ní ẹ̀yìn àfáwà wàfi sọ́ọ̀lì ilẹ̀ àmàlì náfúsà káfájíálì wàfi sọ́ọ̀lì ilẹ̀ àmàlì náfúsà káfájíálì ẹ̀wọ̀n mọ́mọ́ ọ̀fà alimamu akibaru ní Madina ti ọ̀fà wàdọ̀ wá híhá ọlọ́run jẹ́ mi bàbá gùn sí kana liliwa idhina qudwa tó bá fẹ́ mú ìwà dáadáa oníwà sí káàfà orí kan mú látara wọn
ẹ lè rí ibi kan olórin kan wá dé yóò mọ bá àṣírí rẹ lọ. tó bá sì yẹ kí wọ́n sòdodo wọn fẹ́ mẹ́ni tó wà mẹ́ yóò sòdodo lọ gbáà ni. a gbé máìkì lólórin kan lọ́kọ́ mọ́ kọ́sẹ́ ń wẹ́lẹ́ o pátá kinní kan o kọ́nsẹ́ẹ̀tì kinní kan o. bí Wàsíù Àyìndé àbí Àlàbí Pàsúmà àbí Saheed Òṣùpá máa gbé máìkì lé wọn lọ́wọ́ wọ́n ní ti wá sí ẹ débi ọjọ́ àgbẹ̀ gbé wáìsì lé olórin lọ́wọ́. What the meaning of that? gbogbo àwọn nǹkan náà lẹ́tì yẹ́wọ́ ẹjọ́ wọn sọ̀rọ̀ sí inú bí àwa kò sí ní ta fẹ́ sí. amina hafizakumullah Sheikhana al-Khalifa yálà ya. so kó wọn lọ bó ṣe lóhun ọlọ́run àlọ́ rámirámi à nídìí rẹ̀ gan kí láǹfààní tí ń ṣe fẹ́ sìn wa. ẹ̀yin rí kí wọ́n gbé fídíò tó ti lọ yídì kan rí ní rò pé ń kí rí kìí ṣe mùsùlùmí kò ṣẹ̀ṣẹ̀ jẹ́ mùsùlùmí. agúnpẹ́pẹ́ tí lọ bá sin ìyá rẹ̀ tó ń jẹ́ mùsùlùmí. ẹ̀wọ̀n tó ṣe David tó ṣe náà wọ́n tó sọ pé àwọn aláwo ni àwọn ìyá àwọn àtàwọn ìyá wọn fẹ́ràn pààrọ̀ ẹ̀wọ̀ àwọn àfà ẹsẹ̀ ń bẹ lápá tún pa sí wọn sẹ́lẹ̀ rí gbogbo àwọn eléyìí ẹ̀ sì pariwo wọn síta èló gan wọn fún yín káṣọ fáwọn mùsùlùmí ayé kí wọ́n máa dá fún yín wẹ̀yìn àfà èyí alátẹnujẹ èyí ganusi yún èló gan ni wọ́n fún yín káṣọ fáwọn èèyàn wa kí wọ́n máa bá dáwó fún yín kẹ́ báyìí pé ǹtẹ́ jẹ lọ́fẹ́ bá yé yín jẹ́ tẹ́ fi ń bá sìlámù jẹ́ tẹ́ ń ṣe ìhánà fẹ́ sin ọlọ́run àti fáwọn àfà ìlú náà fún yín wẹ̀yìn àfà wa. wọ́n tẹ ajábàsáka ní fọwọ́sẹ̀ ajínigbádùláyé adésọlá òun kìnìkan lòun àwọn kan ń bẹ̀bẹ̀ ẹ dákun ẹ̀tún rò kó tún kíni rò. ọlọ́run oníjọ́ jẹ́ mùsùlùmí àti gbogbo àwọn ọ̀ràn rẹ̀. ẹ ti wá sọ ọ́ di bàbàrà. ọlọ́run ní ń tàtà wá láwọ́ gbogbo ẹ̀yin nàìjíríà kẹlẹ́sì islam wọn gbogbo yín. all right sir inshallah wọ́n sọ ẹnu mi gbogbo ọ̀ràn rẹ̀ láwọn wọ àwọn òṣè islam mọ́ kí ló ṣẹ́kù. gbogbo ẹlẹ́sìn ọlọ́run yastabdil qawman ghayrakum thumma la yakunu amthalakum yastabdil qawman ghayrakum wọ́n pààrọ̀ gbogbo yín kó àwọn míì wá thumma la yakunu amthalakum wà ní ọ̀dàn ìdábẹ́yàn fáyé ní ṣe yìí. yes ayé Barrister Onígúgúrú ẹ submit ó kọyín gbẹ̀yìn tẹ́ ń lọ́dọ̀ wọn. àrí bàbá kan náà tóun náà wọ bàtà níjọ́ tó kú ìyá rẹ̀ kú wọ́n mú agbára báyìí gbùrùgbùrù nígbà tí ń láti jẹ́ náà. kí ló dé níbi iṣẹ́ tọ́lọ́run kan ẹ̀ mú ewu láìláìláìlá àwọn àbá yìí. ìdáwà ti kọ́dà àṣìká kúnnákẹ́ ìsàdúrà fún wa àmọ́ àmọ̀pọ̀ ọlọ́run ọba àlekè ọlá torí inú wa àti níta nítorí ẹ̀sìn yóò sàn wá láyé yóò sàn wá lọ́run á sì dàgbà ló gu ọlọ́run báwọn alájà àgbà ti lòun bá ti lòónù pẹ̀lú àlàáfíà ẹ lọ́ọ́ kọ́ lẹ̀ insha Allah ta'ala. bá ti lónù ní bá yín lẹ́rù tẹ́ẹ̀lì sódódó ọ̀rọ̀ ti bá gbogbo ẹ̀sìn ọlọ́run ọba jẹ́. Assalamu alaikum. wọ́n sàn fún ṣe kámi. ẹ̀yà kò mẹ́rà sà. ọlọ́run fún yín ṣe o. àtẹ̀yìn náà sà. ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run. amina ya Allah. àlífà kàmáyọ̀ ọlọ́run gbẹ́bẹ̀ lórúkọ tèmi látọ̀tà. hayyakumullah wa bayyakum. àwọn àfa àwọn akọlọ́tà àbá mufti ńkọ́ àfi mímọ̀. èmi ni Raisul Aam ní 1991 ní Madul Kamali. Allahu akbar Allah lókè fòmù àbálájẹ nù. bẹ́ẹ̀ni. ẹ̀yin aṣáájú wa nù àfa
àfa wa nù ẹ káàbọ̀ káàmọ̀ fún. èmi àti ṣé Abdulrasaq oníwàásí àgbáyé ní sẹríkù. bàbá kọ́lá yìí sábà wà kan lásán bàbá wa lẹ tún jẹ́. Ọlọ́run mọ̀ fún yín ṣe. àmín ẹ kú pàdé àwọn ṣé òun náà ṣèrò ní umra. bẹ́ẹ̀ni ó ẹ rí bàbá sọ fún yín. bẹ́ẹ̀ni mo rí picture yẹn àti wọn ni. ok Ọlọ́run mọ̀ fún yín ṣe mo kàn ní kí n rí yín for the first time. jazakumullahu khairan. Ọlọ́run mọ̀ fún yín ṣe o. àmín ya Allah àmín inshallah drop number yẹn tèmi náà bá ti wá sọ́tà máa sálámù sí. ok àwọn sọ́tà láìpẹ́ inshallah. ọ̀dà ṣé ti wà Nàìjíríà ni. mi ò tí ì sí Nàìjíríà bọ̀ máa dé láìpẹ́ inshallah. ok no problem. ọ̀dà assalamu alaikum. wa alaikum salaam wa rahmatullahi. máa drop number mi. all right inshallah. ọ̀dà. Naam. ní wọn bá sókè ní tí mo fẹ́ ṣàlàyé nìyẹn so ẹni tó bá fẹ́ dá sí ẹ jẹ́ n fi nọ́mbà lẹ̀ tẹ̀lé pé tó rẹ̀ lè dá sí so kọ́lọ́run dákun Ustaz wa Khalifa ẹ bá mi tẹ́ẹ̀sì nọ́mbà mi yẹn síbẹ̀ yẹn nọ́mbà kí náà korúkọ ẹ̀ Nigerian line mi ni o so ẹni tán bá ní gbólóhùn kan àbí méjì táwọn náà fẹ́ sọ sí. No, that's it. Agent P number plus sorry 081 is 05 69 69 4632. Mo ti send it. So ẹni tó bá wà ní WhatsApp ni o ẹ fi plus 234 sí kó lè lọ plus 234 81 234 ẹ bá mi send it yes. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orí ètò náà lọ́wọ́ bá. Bẹ́ẹ̀ ni orí ẹ̀ náà lè wà sá. Ọlọ́run ọ̀sán mi inshallah. Àmín ya Allah. Ìmọ̀ràn tó ní sẹ́ lórí yín o. Àmín. Àmín ya Allah. Àmín. Ilé ìdẹ́ ń dápọ̀ òun. Ó ti kó òun sùn mí ti pẹ́ yìí. Ìdẹ́bí mọ̀ ìgbà tí wọ́n mọ́ fún lóye kan bóyá akilẹ̀ yìí tó wà níbẹ̀. Ẹ má dà kọ̀ rẹ̀ dákun. Wọ́n mọ́ fún lóye kan tó wà ní. Ó yé mi èmi kàn sẹ́ ọ̀sẹ̀ pé kọ̀sẹ̀ kí n bẹ́yìn sọ́rú ẹ̀ yín ti mọ ogun ẹ̀. Kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀. Náà. Torí gbogbo ìgbẹ̀bí òun tó já mọ̀ pé mùsùlùmí kan ò ní lọ ọ̀gbẹ̀bí. Mùsùlùmí kan ò ní lọ ọ̀gbẹ̀bí. So ìdí ẹjọ́ nọ́mbà 2 ni pé ó tún wá dìkílẹ̀ ara rẹ̀ ó sọ ọ́pùlì ni ó lóun ó ní bona fide mẹ́mbà ṣọ́ọ̀ṣì báyìí lòun ṣe. Òun sì kọ́ ṣọ́ọ̀ṣì torí pé òun gbọ́ Ọlọ́run gan. Ẹgẹ́tì òun gbọ́ Ọlọ́run gan. So wàhálà kìí ṣe mùsùlùmí ẹ̀sán bá rọ àwọn àfáwọn àtàwọn mùsùlùmí pé kò sí kọ́ndímùsọ̀ rẹ̀ kan nínú ìsìlámù tá a sọ pé ètò tó bá kú ìtí ọ̀sẹ̀lẹ̀ nílé. Kò ṣe pé ó kọ́ndímù positively nínú ìsìlámù kò sí eléyìí ń bẹ so kìí ṣe tí yóò máa dàmú ara èèyàn sí àwọn àfáwọn alákàn sọ pé tó kí wọ́n ṣe sùúrù níbi àtẹnujẹ that's the problem. tó máa wá dìfẹ́ǹsì káàkiri tí ò rí bẹ́ẹ̀ ó ti sọ pé ìjọba yìí ní lọ òun ṣe báyìí. Wọ́n tó ṣe bàmínú jẹ́ ni àwọn àwọn kan wọ́n tún wá ń bẹ̀ aláàjì ẹ dákun mọ́ gbà bẹ́ẹ̀ ta ni ilé kéwú lọ́kọ́ ni àbí mọ́sálásí àbẹ́yìn nǹkan ní kó lọ ájì àbí kíni. Ṣẹláwọ̀ eléyìí àwọn ọ̀bẹ torí ìsìlámù wọ́n ń bẹ pásánálì torí ara wọn àǹfààní ara wọn ẹ̀rọ tó bá bí ma pé àwọn yóò lọ bí súnà wọn ò fẹ́ kọ́ lọ yẹ́yẹ́ wọ́n sì mọ̀ táwọn rí bẹ́ẹ̀. Ṣé náà rí kí ni ó fún wọn náà. sọ kìí ṣe mùsùlùmí ẹ̀yìn ọ̀gá máa gbà wọ́n tó kù ní mọ̀ràn náà ni pé eléyìí ọ̀dà eléyìí ọ̀dà Ọlọ́run ó sàmì inshallah. Àmín jazakumullahu khairan ẹ ṣeun sà. So ọ̀rọ̀ náà ni àwọn barista wa sọ yìí ọgọ́lọ́n bá san wọ́n ní ẹ̀sùn olórí gbogbo ẹ̀yin alátẹnujẹ àfá wọ̀nyí alátẹnujẹ àfá tẹ́ ẹ̀dúmi tó yẹ kẹ́ ẹ̀dú tó tẹ́ ń wá connection rọ́ káàkiri Ọlọ́run ní ọba tí gbogbo ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ onísìn ètò ayé nítorí kálukú sì jẹ́ láyé kò ní kọjá ẹ̀ pàpà jùlọ àwọn tí a jẹ́ ọmọ kékeré bíi tèmi ẹja
múra sí ní tá à ń bá ń ṣe òun ẹja múra sí. So ká sì máa retí pé àbá lówó kan tí ó pọ̀ gbáà, ẹni Ọlọ́run bá ní yóò lówó tí ó pọ̀ gbáà yóò ní. So àmọ́ ẹni tọ́lọ́run bá ní kò ní yóò máa ṣiṣẹ́ bí erin ni yóò máa jẹjẹ ìlú bí ó ti máa jẹ́ náà nu. èyí ò sọ pé Ọlọ́run ò fẹ́ràn rẹ̀, yóò mí pé Ọlọ́run ò gbàdúrà rẹ̀. So níwọ̀n bá sókí bí tí àbàmọ́lé ní ọjọ́ tí ó ti lọ wíyó tó báyìí àti lò more than an hour báyìí bí wọ́n ti lọ bí 2 hours gan. 7:30 ní abẹ, this is 9. So Ọlọ́run ọba àlekè ọlá ọba tí gbogbo nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ biyadihi malakutu kulli shay biyadihi maqalidu samawati wal ard ẹ wo gbogbo ẹ̀. òmìnir ò nígbàgbọ́ sáyà Ọlọ́run mọ́, àwọn àfa ò nígbàgbọ́ sí mọ́, kò sí imán. ẹni tí ó bá ti ní imán tí imán bá ti sọnù lọ́kàn rẹ̀ kò lè ní ìfàyàbalẹ̀ ó tún kó ònúgbèsè ayé rẹ̀ mu. ẹni tí ó bá ti sí imán ìnígbàgbọ́ sọ́lọ́run látara gbogbo ntọ́lọ́run dá. àfa kan ní ìzálì ìmánu dọ́à fàlà àmánù, tí ìnígbàgbọ́ tí ó bá ti sínú ọkàn rẹ mọ́, tó nígbàgbọ́ sísẹ̀ ń ṣe rẹ gan, o bìlífù pé sẹ́yìn rẹ lè tú ọ jẹun, fàlà àmánù, o ní ní fọkànbalẹ̀. o bìlífù pọ́kọ rẹ náà lè ṣe gbogbo táwọn yòókù náà ń ṣe, o ní ní fọkànbalẹ̀. ọ̀la dùn ní ìyá lima láàmú yóò yí dínà Allahu akbar. wọn àbájọ wọn ìdá ìmánu dọ́à fàlà àmánù wàlá dùn ní ìyá lima láàmú yóò yí dínà. ẹni tí ó bá ti lẹ́sìn kò láyé, ayé wo náà ni. so ọba àlekè ọlá abẹ àti ọ̀rọ̀ gbogbo ẹ̀yin àfáà wọn ti ní àrọ̀ yìí látòrí ara tèmi náà já múra sí iṣẹ́ Ọlọ́run, ká múra sẹ́sìn wa, ká sì pé àwọn èèyàn sójú ọ̀nà tọlọ́run bọ́lọ́run ti fẹ́. Salamu alaikum. Assalamu alaikum warahmatullah. Alaikum salam warahmatullahi wabarakatuh. ẹ rìdíù sí tẹ́ẹ̀ fi ń gbọ́ wáyé sà. Assalamu alaikum sà. Alaikum salam warahmatullahi wabarakatuh. Akramakumullah. wáyé ń gbọ́ yín sà. ìbínú kẹ́ ẹ sà. Ọlọ́run ẹ jẹ́ kó rẹ̀ yín. Amina ya Allah, amina ya Allah. Ọba tó fi ń ṣe ọ̀ṣọ́ Islam pàápàá jùlọ lásìkò tí a wà yìí, Ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn náà máa padà ṣe bù. Amina ya Allah. Torí pé òdodo náà ni òdodo ọmọ jẹ́. ẹni bá sì fẹ́ gbọ́ òdodo yóò mọ̀ pé òdodo ló ń gbọ́, kódà ẹni tí ò fẹ́ gbọ́ náà mọ̀ pé òdodo ló ń gbọ́. arákùnrin tí ẹ sọ̀rọ̀ rẹ̀ kẹ́yìn àpèkẹ́yìn ọ̀bẹ Ọlọ́run kò dáa kọ́ lọ́mọdé yóò máa padà ṣe bù, kọ́ mọ́ jẹ́ kí àtúbọ̀tán bú kọ́ padà kẹ́yìn ọ̀rọ̀ èèyàn. Àmín. Torí ibi tó lòdì yìí ẹ kó fura. Kódà yẹ kí gbogbo àwọn mùsùlùmí náà fura, pàápàá jùlọ àwọn àfáà. Kódà èyí tó ṣẹ̀ sí nígbà òkú ìyá rẹ̀ pẹ̀lú bó ṣe nílé bẹ́ẹ̀ àwọn àfáà pẹ̀lú ọkọ̀ tí ò dáa pé àwọn àfáà wa gànú síbẹ̀. Ìtìjú ni, ìbànújẹ́ ni tó yẹ tí ń táwọn ẹni rẹ̀ tó sì ń dà méje lójú pé ò wá rí àwọn èèyàn míì, ò rókọ àwọn ẹlòmíì dá. Àwọn àfáà lọ wá dákọ̀ pé àwọn àfáà wọn wá síbẹ̀, wọn lọ sílé bàbá mi, wọn sáwọn àfáà nìkan náà wá síbẹ̀. Tó bá ti dákọ̀ àwọn àfáà ó dákọ̀ Islam náà. Bẹ́ẹ̀ni. Kókó tó bá ti dákọ̀ àfáà, àwọn àfáà irinṣẹ́ Islam ni wọ́n. Imagine kí lẹ́yìn Imam Muhammad lórí àbí kan náà àwọn scholars wa, ó ní man nala minal ulama faqad nala minal Islam. ẹni tó bá fẹnu àtẹ́ àbùkù tó bá fi kan àwọn àfáà ó ti fi kan Islam. Wọ́n pé ọkùnrin ọ̀rọ̀ àdánwò ní ọlọ́run jẹ́yàn ní àtúbọ̀tán rẹ̀ yìí kò dúró rẹ̀ o. Sẹ́rí àfáà wa àwọn tẹ́tù bá fún ní mọ̀ràn náà làwọn àfáà. Ṣé mọ̀ pé bàbá wa Kọ́láwọlé Àyìnlá bí àwọn náà ṣe nígbà tí wọ́n dàgbà tí wọ́n wá rí owó wọn rí tán fẹ́ fowó sí wọn wá lọ kọ́lé ọtí. Ṣé wọn pé wà tán kọ́lé ọtí hùn, ṣé wọn pé àwọn àfáà náà lọ ṣàdúrà sílé ọtí. Ṣé imagine ọtí tí ṣe pé kò ṣe pé ordinary ẹ̀ṣẹ̀ bal kabira minal kaba'ir, inú àwọn ìyá ẹ̀ṣẹ̀ tí Islam jannabana minha tọ́lá àgbọ̀dọ̀ débẹ̀. lẹ́yìn eléyìí Ọlọ́run tó Ànábì tó wá ká àwọn ìran èèyàn mẹ́fà ìran èèyàn mẹ́wàá tó jẹ́ pé àwọn èèyàn mu ọtí o ṣùgbọ́n ṣúra ká òfin ìsinmi ẹ̀sìn ọlọ́tí ẹni tí mu tí làwọn náà gbà. gbogbo yìí làwọn àfáàmọ́ ẹni tí akọ̀wé ọlọ́tí ilé ọtí òun èémú àmọ́ òun ni sẹ́kẹ́tìrì ilé ọtí Ànábì lọ́lọ́tí lòun náà lè díẹ̀ ẹ̀sẹ̀ títọ́ wọn gbà lòun náà gbà òun èémú tí ìmọ̀ ẹjọ́ kó lọ́wọ́ bí tán ti ṣe
orí tébù ọtí wọ́n jọ ń jòkó mẹ́ ọlọ́tí lòun náà òun èému tí òun ṣiṣẹ́ ńlé ọtí ọlọ́tí lòun náà òun èému tí distributọ̀ lé ọtí ni ọlọ́tí lòun náà òun èému tí dírẹ́fà lé ọlọ́tí ni ọlọ́tí ànábì wa kà wọ́n lọ gbáà bọ́tí ṣe wá tóun ni ẹnìkan wá kọ́lé ọtí at that age so wọ́n rí nǹkan kan tó fẹ́ fi dúpẹ́ fọlọ́run mọ́ pé ọlọ́run ẹ̀mí ìbí tóbi tó lókùn dé yìí ilé ọtí náà wá kọ́ àwọn wá jẹ̀bi wọn àmọ́ àwọn èsì ń kéwú general ni wọ́n kí wọ́n tó dolórin wàláì wọn jẹ̀bi wọn àmọ́ ni wọ́n rò pé kéèyàn mọ́ ọmú lásán ni wọ́n wá pè ẹ̀yìn àfa ẹ̀yìn ọ̀wálé pé aláàjì kílé lẹ́yìn ẹ̀ wá kó alukurani lọ́bẹ̀ la ilaha illallah ẹ̀ wá kó alukurani lọ́bẹ̀ pé ẹ fẹ́ sí ilé ọtí pẹ̀lú alukurani ẹ̀yìn àfa. wàláì àbùsí tó ga ni wàláì àbùsí tó wọn ga ni ẹ ti sọ̀rọ̀ kakọ́lọ́ ǹjẹ́ kẹ́mi ogun nígbà táwọn Àyìnlá Ọmọwúrà ń bẹ láyé àwọn Haruna Sọ̀lá ń bẹ àwọn ọba nígbà náà fẹ́ ṣe nǹkan táwọn àgbàlagbà wọn wójú rí wọn. mùsùlùmí sì ni gbogbo wọn Haruna Sọ̀lá mùsùlùmí ni Yusuf Ọlátúnjí mùsùlùmí ni. gbogbo àwọn àfáà ilé ìwòlẹ́ rí ti ń rá bàbà táwọn akẹ́sẹ̀ lé déwájú wọn. alẹ́ déwájú wọn. torí wọ́n mọ̀ pé àwọn kábùkù torí wọ́n mọ̀ pé wọ́n sòdodo. so owó tí wọ́n máa wá lọ́dọ̀ àwọn Haruna Sọ̀lá tí wọ́n máa wá lọ́dọ̀ àwọn Yusuf Ọlátúnjí tí wọ́n máa wá lọ́dọ̀ àwọn odò láyé rẹ̀ sọ́lọ́ wọn wá yan àwọn olówó gidi kí wọ́n tún máa kúnlẹ̀ síwájú wọn kí wọ́n tó fún wọn lówó bàbá kìnínní nìyẹn Àríṣekọ́lá wọ́n lọ sọ fún bàbá má dì ní Ọlọ́run bá kẹ́ wọn pé mo dàpọ̀ yín ẹ máa ná mi nso. Ẹ̀wọ̀ kọ́lọ̀ wọn sànù wa lákòókò táwa yìí o ọba tó kọ́ wa kó tó ń yan rú yín ọ̀pọ̀lọ̀ rú tẹ̀wé náà ni bàbá sí ìmúlánì náà máa pèpè sí tí wọ́n fi sọ wọn lẹ́nu kọ́lọ̀ wọn dá. Ọlọ́run ò sì á gbé ṣèkùnrin náà ga Ọlọ́run gbé wọn ga sí náà ní kọ́lọ́run kó gbogbo wa náà ga. ìsìn gbé wọn ga aláìsàláì sọ àlọ́lá ẹ̀tọ́ Ọlọ́run jẹ́. àwọn àfa àwọn ni ẹ bá bá wọn sọ̀rọ̀ sẹ́jú kan àwọn àfa yẹn kí wọ́n bẹ̀rù Ọlọ́run. òdodo náà ni wọ́n ti gbọ́ ẹ̀wọ̀n látàláì gbogbo ẹni tó bá ń kó wọn bá pàdé Ọlọ́run níjọ́ kan pọ̀lẹ́ sábàdà súnmọ́lá sọ̀lẹ̀ kó ń tọ́ náà yà ṣiṣẹ́ rẹ̀ kó sì wà rẹ̀ kó mọ̀ pé ẹnìkan kẹfìrí ọ̀tá Ọlọ́run kan ní ṣètò nínú ẹni tí máa ń bú Ọlọ́run lórí ètò ló kú sí wọ́n àṣì ní fẹ́mi àti ẹ̀ náà kì í sùn nìkan àwa náà tá à ń bẹ̀rẹ̀ àti mùsùlùmí ẹ̀tọ́ gbà wọ́n àṣì ni. ẹjọ́ náà anábìrin alimọ́ọ̀tù yẹ àtìbàtàtà òjijì náà ni ó kù anábìrin ekesoro khadimul rashat wọ́n ní ya Rasulullah ma khadimul rashat anábìrin alimọ́ọ̀tù. kémi náà bí pé ṣé n ká gbọ́ lẹ́nu àwọn afáwà yìí èyí tó bá báyìí mi náà wí ká ṣàtúnṣe rẹ̀ nítorí tíjọ́ tá a pàdé Ọlọ́run níjọ́ tá a bá pàdé Ọlọ́run ṣé káńdò lè sí bẹ́ẹ̀ ó mí nìkan àti iṣẹ́ mi àti wàmí ní ó kù fún ìrọ̀dọ̀ Ọlọ́run kí wọn náà máa gbé orí eléyìí náà ṣẹ́mi tiẹ̀ náà káyọ̀ ọ̀dà akọ́rùn ọ̀dà làwọn òjíṣẹ́ Ọlọ́run wá wí fáyé. tún àwọn kan náà sí ìsìláàmù náà bá ìsìláàmù débi tá a bá dé yìí tó fi dáa tó fi rọrùn kò yẹ ká kú lórí tiwa ni ó ti bàjẹ́. kò yẹ kó ìsìláàmù bá ẹwà burú àbùkù subhanallah wàláhì kí ni ìwọ̀n bá rẹ̀ sọ pé àwọn àfa wa gà ló síbi káwọn yẹn sì tún máa dẹ̀fẹ́ǹdì ẹ̀. wọ́n sì tún dìfẹ́ǹdì ẹ̀. ọkọ̀ àwọn àfa wa àwọn ọláwọn tí ń bá wí láwọn òní ìbá rẹ̀ bá wí tínú tí ó dùn kí wọ́n bá jẹ́ àfa rẹ̀. kọ́lọ́n jẹ́ kárí yín pẹ́ o. ẹ ṣeun sá. kọ́lọ́n bá kí bàbá wa dé àtúná kó tó sàdékù ẹ̀ káwọn kó sàdékù ẹ̀. àti sísá wa tóun náà kú lánàá òun ṣàfihàn bímọ ló kú kọ́lọ́n bá kí àwọn náà. Ọlọ́run bá kẹ́ Ọlọ́run bá forí jẹ wọn yóò dá àwọn bọ́lá sí. ẹ ṣeun jà sọ́kùn náà pẹ́. a kí gbogbo kó wa o Ọlọ́run kí gbogbo wa ló ṣàlékún dáadáa ti oore wa gbogbo àwọn àfáà wa tí a dákọ wọn níbi wá sí a fi disrespect yín o a sì fi fàbùkù kan yín a sì fi wọ́ yín ńlẹ̀ wá sí a máa bá wá sí tẹ̀yìn sí fún àwa tẹ̀yìn sí fún gbogbo àwọn èèyàn àníkàwá náà ò sí fún yín ẹ dákun ẹ jẹ́ dúró déédéé bọ́lọ́run sì pa wá láṣẹ wo àwọn nǹkan tí ó sì kàn mọ́ iyì wa tí ó kàn mọ́ gbéga wa tí ó kàn mọ́ owó wa tẹ̀lé pápákọ̀ ní tó fi ń kẹ́sìn Ọlọ́run ní fi ń kàn wá ẹ̀jẹ̀ á jìnnà sí. Salamu alaikum. Wa alaikum salam warahmatullahi ta'ala barakatuh. Hayyakumullah. Ẹ kújọ́ mẹ́ta sà. Hayyakumullah. Ẹ ra sà. Àkóso ládàá Ọlọ́run gbọ́dọ̀ a sì wà lórí ètò àbí. Lórí ètò náà lẹ́wà. Alhamdulillah rabbil alamin. Gbogbo Amẹ́ríkà ń kọ́. Ṣe dáadáa fún yín. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dáadáa ní dáadáa láwà. Ẹran léyà mi o. Allah Ọlọ́run á ṣe nírọ̀rùn lágbára Ọlọ́run. Àmín ya. Ọlọ́run á ṣe nírọ̀rùn. Àmín ya. Ẹ̀rí níwọ̀nba
tí Ọlọ́run lémi náà kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn wàláì ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Àwọn bàbá wa tí wọ́n pè é last caller tí wọ́n pè é sí náà àwọn náà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gidi náà lọ̀rọ̀ tí wọ́n sọ. Àwọn tí ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ wọn lọ́pọ̀lọpọ̀ náà làwọn àfáà wa ni kọ́lọ́wọ́ bá wa rọ̀ wọ́n. Kọ́lọ́wọ́ bá wa kó sí wọn nínú. Ṣé rí ìjọ tí Ọlọ́run bá ti ní àwọn àfáà bá ti padà mọ ipò wọn láwùjọ ìní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wá tún wá mọ ibi tí Ọlọ́run bá fi wọ́n sí tí wọ́n tún wá dúró síbẹ̀ wàláì ayé òrojú ayé ọ̀dọ́ gbogbo nǹkan farabalẹ̀ gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Ẹ wà pẹ̀lú ìrọ̀ àwọn bàbá wa tẹ́ múlẹ̀ kan yẹn ń sìn pẹ̀lú pé gbogbo àwọn olórin ìgbà yẹn ta ló fẹ́ déwájú wọn ta ló fẹ́ ṣe nǹkan kan. Ṣé ẹni tí ń dá yẹn lẹ̀ láyé lónìí tá a wà lónìí ni pé àwọn àáfàá gangan fẹ́ máa compete pẹ̀lú àwọn olówó ni. Kí ló dé táwọn òde ká padà sáyé àwọn ànábì ìgbàgbà táwọn ànábì fi wà èwo tí ì bá ṣe pé Sayyidina ànábì wa Suleiman tọ́lọ̀ ọba fúnra lára rẹ̀ tó dìídì ṣe lólówó nígbà tó béèrè fún tọ́lọ̀ ọba ṣe kí ni pé a fún ẹ àbùn ẹni sáàmù ló lọ bá wà ṣe kí ni bó ṣe wù ẹ́ èwo nínú àwọn ànábì yẹn lọ́lọ́run tó fowó ròyìn. Bí ó bá tiẹ̀ wá padà wá di pé àwa máa rí pé wọ́n á ṣayé olówó àbẹ́sẹ̀ kí ni Ọlọ́run kó olówó tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ ni pẹ̀lú sí Ọlọ́run bá tí wọ́n ṣe Ọlọ́run fi ṣàkárà àwọn olówó nínú àwọn ìjọ wọn fún wa. So láyé tá a wà lónìí táwọn àfáà bá dúró látara pé àyè àfáà ọ̀tọ̀ àyè olówó ọ̀tọ̀ ẹni Ọlọ́run bá fẹ́ sọdọ̀ lówó náà àfáà Ọlọ́run mọ̀nà tí wọ́n gbà tó fi yà sára rẹ̀ fún tí ó fi ṣe lólówó tí ó lè nídìí pé bóyá àbí pé à ń pa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn lọ́nà tí ò lọ ẹ wo gba bàbá wa tá à ń sọ yìí pàápàá tá à ń sọ kí wọ́n tó kù láyé èèwọ̀ lọ́lọ́run ọ̀padà sọ di mílíọ̀nìà nínú wọn tí gbogbo ọ̀nà ìyẹn àjọ wọn tí wọ́n sì rìn débi owó tá à ń sọ yìí tó sì wà traceable tí kálukú sì wà mẹ́ pé Ọlọ́run ló ti àwọn èèyàn tó fi ṣe wọ́n láàánú. Àpèjúwe tó ga jù ní bàbá wọn wà sí àgbáyé wọ́n mọ̀ gunu ẹnu àwọn olówó ni wọ́n jẹ́wọ́ kílẹ̀ ní onídẹ̀ẹ́ni wọ́n mọ̀ gunu ẹnu wọn ni. 1997 ní wàásì alẹ́ bàbá wọn ní wàásì àgbáyé lọ́dún náà lọ́hùn. Ìgbà yẹn àwọn olóṣèlú tí wọ́n bẹ̀ ń lọ nígbà yẹn lọ́hùn wàhálà kan fẹ́ máa ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n ń pè wọ́n sàn bá wọn sọ fẹ́ máa yẹrí fírí. Ìjọ yẹn ní àkọ́kọ́ ọjọ́ tèmi ọkọ̀ọ̀kọ́ gbọ́ tí bàbá oníwàásì àgbáyé Ọlọ́run kó tó bá àṣàlékù kẹ́ wọn ni bàbá yẹn ni wọ́n sọ̀rọ̀ ní ọjọ́ náà ní wàásì alẹ́ lọ́dún tí mò ń sọ yìí bàbá ní kí lẹ ní gan tá à ń bá yín sọ tẹ́ẹ̀jẹ́ kẹ́nu ọkà yín ẹ má bàyé jẹ́ kò sí nǹkan tẹ́ fẹ́ fún wa lónìí kò sí nǹkan tẹ́ fẹ́ fún wa mọ́tọ́nà ọ̀bọ̀ ti fún wa. Ẹ wá wò ní gbogbo ìgbà tá à ń sọ yìí kò wá sí kankan nu ọgbà lóògùn tó náà kó dání èwo ló lè wo àwọn bàbá yìí tó lè wò wọn lójú nígbà yẹn lọ́hùn. Kò sí ṣé báwọn bàbá yìí wọ́n máa yí ara wọn. àbí kí bàbá wà sí àgbáyé àbáwọn alájẹ àgbà àbí kìnnì kan fẹ́ ṣe ìyàwó àwọn ọmọ àbá fẹ́ ṣe mọ́lúdì àbá fẹ́ ṣe hádìú nàbí kí wọ́n kó àwọn kan jọ kán láwọn olórin ìsìláàmù ni wọ́n kán máa ṣe pàrù bí láti kọ́dírí àbí mọ́lúdì àbí kìnnì kan máa ṣe yánmọ́yánmọ́. wọ́n á ní kó àwọn àfáàjọ wọn wá lọ fáwọn olórin sórí stéèjì nonsense. kò súnmọ́ra wọn rárá àti rárá gbogbo àwọn wáyé jẹ balùkì àmọ̀jẹ. tó ti ń wọlé ní ẹ wá rí nípa arákùnrin tẹ wá sọ̀rọ̀ rẹ̀ lónìí obìnrin tó lọ́hùn kọ́ ṣọ́ọ̀ṣì ṣe gbogbo ẹ̀ tó ṣe yẹn ostars náà ṣe rí lóòótọ́ ẹnì sọ pé bá torí ìwà tí ń bẹ lára owó arákùnrin tó ń mú pẹ̀lú àwọn àfa yóò lè jẹ́ kí gbogbo ibi tí kálukú fẹ́ ta fẹ́ rò lọ lónìí tí inú ló lè fi bí kálukú àgbèrè ilẹ̀ ní àpèjì gbọ́dọ̀ ṣé a bá ní ká wo environment wa ní Nàìjíríà yẹn mélòó ní ìlú ṣe débẹ̀ pé ní èyàn kì í la tan ní mẹ́sì. ìdá kò sẹ́yìn gbọ́ mi sà. mélòó nínú wọn ló yé nínú ọgbẹ́ ìfẹ́ tó bá ògbà wa fẹ́ ṣe ìsìláàmù ibẹ̀ nìkan ni kò dúró sí àwọn tó wá yẹ kí wọ́n jẹ́ kí nǹkan yìí ó jẹ́ wọn gan náà àwọn náà ti sọra wọn dìdàkudà yìí ṣé bí gbogbo ọba dání ìsìn kò sí ìtẹ́fẹ́ dọ̀dọ̀ lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn táwọn ń pè láwọn olórin àtàwọn olówó tá à ń sọ yìí gbogbo wọn náà sọ pé pàrọ̀ láwọn private àfa àwọn tí wọ́n ní ṣùgbọ́n irú kí ni táwọn àfa yìí gẹ́gẹ́ irú picture wo náà ṣe kí ni wọ́n ń sọ fún wọn nípa ìsìláàmù ibi tí wàhálà wà ní. látara pé ṣe tá a bá bóyá àìmọ̀ àwọn náà ní o asàkúlẹ̀ làzim bóyá wọ́n sì mọ̀ látara pé báyà tá à ń jẹ o bá a bá ní ká sọ níṣẹ́ tí ń fún wa lóúnjẹ ṣé kò ní gbóúnjẹ lẹ́nu wa tí wọ́n ti gbàgbé pé ọlọ́ọ̀bá ló ń tó yàn. Ustaz ni gbogbo kìíní yìí arákùnrin tó sọ̀rọ̀ bó ṣe sọ yẹ gẹ́gẹ́ náà Allahu alam ó lè jẹ́ pé bóyá pé pẹ̀lú ìkárù bóyá pẹ̀lú báwọn afáà fi ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ṣe fi rí tó lè pé tó ó ń downgrade àwọn afáà this time around nǹkan ó lè jẹ́ bẹ́ẹ̀ àbí kéèyàn tó wò lọ́nà kejì pé iṣẹ́ arákùnrin yìí náà ṣe pé bó ṣe fi yí àwọn èèyàn yìí gan nínú ìlú ló ṣe fi yí òun náà ẹ ṣáàjà mọ́ wọ́lọ̀ káàkiri. torí kéèyàn tó lè sọ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà ni mo wá Ọlọ́run ọba sí tí ẹ mọ̀ pé kìíní yẹn gẹ́gẹ́ ó dàrú mọ́ ọ̀dọ́ fúnra ẹ̀ lọ́wọ́. Ọlọ́run wo ní wá kí sónìkan ṣe tẹ́lẹ̀ ni nígbà fi yóò ga rú ẹnu àwọn èèyàn ní Ọlọ́run wo ní wá kí Ọlọ́run wá jábẹ́rẹ́.
ẹni tó bá fàtì ẹ̀fún ní zero ni ṣe é mọ̀ pé nígbà míì náà téèyàn bá ti di pé òun ti ga tán nínú ayé pátápátá ẹlòmíì ò ti rò pé kò sí tí mo fẹ́ sọ pé mo fẹ́ ṣe tí mi ò lè ṣe látara pé owó tá a sì ti gbàgbé pé gbogbo owó tá a sọ yìí gan ẹni tó fún wa ní ọdún gbọọrọ tá a láàfin rìnrìn ká tó kan owó kò ní lára láti gbà á kúrò níjọ́ kan ṣoṣo péré tó rí òní tí ò ní jówó mọ́. èló náà gbogbo wọn náà. máa mọ ká náà gbogbo bó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ sáwọn àwọn gan níbi tọ́rọ̀ wà jù gan gidi gan Ọlọ́run kan lóhun tó wá já ẹ̀kọ́ tóhun tó sọ jáde sáyé bẹ́ẹ̀ ni mọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tán ń pè ní bàbá àdínì bàbá gbá bàbá àwo ní kinní kan tó jẹ́ wípé ní àwọn náà lẹ́ẹ̀tún máa bá tí wọ́n máa bá wọn gbé gbogbo eégún bá wọn gbégbé kúgbè tó ń gbé káàkiri. àwọn kan náà lọ wé láwà ní ẹ̀sìn fáwọn kírísítẹ́nì. arákùnrin tẹ́ ẹ̀ sọ yìí gẹ́gẹ́ tẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí bàbá 2001 ni ó múra lọ́dún náà lọ́hùn 2001 ni ó múra apàdé ní ó múra lọ́dún náà lọ́hùn. arákùnrin lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì níbi tágbó wà níwájú aráàmù yẹn hòtẹ́ẹ̀lì tágbó wà níwájú aráàmù yẹn lárákùnrin lọ́ọ̀jì sí lọ́dún náà lọ́hùn. ọ̀kan lára àwọn bàbá Èkó yẹn náà ni èmi ò mọ ọmọ yẹn mi ò mẹ́ni yẹn rí. arákùnrin tẹ́ sọ̀rọ̀ rẹ̀ bó ṣe bọ́ọ̀lẹ̀ nínú hòtẹ́ẹ̀lì yẹn ní àárọ̀ ọjọ́ yẹn báyìí tá a bá dé Saudi lọ́wọ́ òru ṣe umura yẹn ṣe gbogbo nǹkan kan kálukú tó ń lọ relax jáde padà nígbà tílẹ̀ bá túmọ̀ bárakùnrin yẹn ṣe bọ́ọ̀lẹ̀ báyìí tí bàbá yẹn rí bóyá lára àwọn olówó Èkó náà ni bàbá yẹn náà lọ́dún náà lọ́hùn bàbá yẹn wá ń pe arákùnrin yẹn pẹ̀lú ọkọ̀ ó sì bẹ̀rù Ọlọ́run ìwọ náà ní níjẹta tó mọ̀ lọ́ba wọn kó sínú aṣọ ẹ̀yọ́ tó kó ẹ̀yọ́ ó sì ṣe ẹ̀yọ́ tá ó tó lò tó wá sí umura lé ní ó sì bẹ̀rù Ọlọ́run àwọn ará wọn síra wọn ni bàbá yẹn sọ lọ́dún náà lọ́hùn lágbájá ó sì bẹ̀rù Ọlọ́run níjẹta ìwọ wọn yìí náà ló ṣe kíní ìwọ náà ló sọ wá nílé ìṣẹ̀lẹ̀ tó ló wá ṣe umra fún Ọlọ́run bẹ̀rù Ọlọ́run o ṣẹ̀kẹ́ ti bá ní tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí àwọn omi inú wọn ò rí níri ibi fún bóyá bí nǹkan tó ṣe kíní tó nira tí èèyàn ò lè papọ̀ ní. ẹ mọ́jọ jẹ́ ìyanilẹ́nu àbíjọ lójú fún yín tẹ́ bá tún rí bí ájì ọdún ní tó tún bí ara mi tẹ́ tún rí Mákà o. èyí tẹ̀ dábòtò rí Ọlọ́run dájọ́ wà di lọ́wọ́ ó náà lábẹ́ sọ dáa ó yẹ kí wọ́n di lọ́wọ́ ni lèmi ń ṣàlàyé any àfáà tó bá bá lọ kọ́nà bó bá jẹ́ pé ìjọba Nàìjíríà ló bá lọ ìjọba ń ṣe àbòsí fún Nàìjíríà tó ti declare ara rẹ̀ báyìí as non-Muslim. àwọn táwọn láwọn jẹ́jẹ́ẹ̀tì yẹn náà nísìnyí àkọ́yọ̀ náà máa gbọ́ báyìí àti gbogbo àwọn àfáà tí ń bẹ ní lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ arákùnrin yìí because gbogbo àwọn àfáà tẹ kọ́ làwọn tẹ pè pátá yẹn sìn àwọn tọ́lọ̀ ni wọ́n súnmọ́ tẹnu wọn tọrọ tí wọ́n súnmọ́ àsìkò sì wà lọ́wọ́ yìí náà because èyí máa ń ṣe nǹkan mi nígbà mi tó lè mọ yé èèyàn wàláhì ó lè mọ yé ẹlòmíì nígbà mi. ustaz wa ẹni mo gbà lọ́dọ̀ yín pẹ̀lú mi lè mọ̀ sí tí ò ní yé àmì lè ó yẹ ọmọ tí ń ṣe kèfèrí páàlì ni. ajẹ́ pé àwọn àfáà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ náà ni gẹ́gẹ́ bá a ti sọ yẹn náà lẹ́yìn tó wá di kíni lẹ́yìn tó wá tún bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yìí náà ni. ẹ má jẹ́ kẹ́nìkan kan sọ pé òun fẹ́ tà á sáfà àlẹ́ yẹ òun fẹ́ kẹ́dùn rẹ̀ àbí òun fẹ́ banújẹ́ pọ̀ lọ kò sí nǹkan ẹ wò inú mi dùn bó ṣe lọ àníkàmọ́ yàrá tá a bá kù ẹni tó bá tún kù náà kó nu kún declare rẹ̀. tọ́rọ̀ ìbá fi di bó bá rí báyìí tá a rí kankan nu wọn kó jáde àbá wa gbọ́ pé bóyá ẹni tó wá jẹ́ súnmọ́ kan wá súnmọ́ tẹ́jọ sọ papọ̀ báyìí tọ́lọ́n bá wá ní Àjàlí bá wá dé tẹ́yàkùnrin bá wá lọ gbogbo àfáà tó bá lóun bá wá débẹ̀ pàápàá náà tí mo bá ti kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run. kó tó rí ìbínú Ọlọ́run gan wa gbọ́n ọkọ hàn lè mọ̀. wọ́n ní bẹ́ẹ̀ tí mo tó máa ń dùn mí dùn lọ́pọ̀lọpọ̀ fáwọn àfáà yìí àfáà mi kò sọ̀rọ̀ ń gbà mí báyìí pẹ̀lú ayàkùnrin tó ń sọ̀tọ̀ yẹn mo pọ́nyán tó kílẹ̀ ẹ̀ báyìí ẹ̀ sì máa fẹ́ wọ́nà láti máa fi kíni láti máa fẹ́ gbogbo àwọn tàwíìlù tẹ́ ẹ̀ mọ gbogbo àwọn sùúrùtù tó dé gan gbogbo àwọn dọ̀wábì tó wà fún tàwíìlù náà ẹ̀ má omi ò dẹ̀ bọ́ọ̀lì náà yóò dẹ̀ lóhun kan ṣe lọ náà ni yóò dẹ̀ máa sọ̀rọ̀ níbi ayé Ọlọ́run gẹ́gẹ́ tó kílẹ̀ báyìí bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lẹ wá wà ẹ̀ tiẹ̀ wá dó ajá àdìsí ànábì ní ẹ̀ bá lẹ́ gbàfà ànábì tẹ́ gbàfà àdìsí rẹ̀ tẹ́ ń pariwo lẹ́nu láti gbàfà ànábì àmẹ́ gbàfà àdìsí rẹ̀ lẹ́yìn tó kílẹ̀ náà torí gbogbo àwọn tó kóra wọn jọ náà sì tọ́jú sọ̀rọ̀ ìdàkudà yìí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní tí ń bẹ lẹ́mìí wọn ní tí wọ́n ń bẹnu Kùránì náà wọ́n fẹ́ kó àwọn fẹ́ máa dólé lórí ìtí sì ń bẹnu Kùránì nǹkan sì Kùránì nǹkan fún rẹ̀ ẹ̀ka àti ẹ̀rí ká sẹ́ni tí ò ní nǹkan kà náà lẹ́wàá sọ pé ẹ̀fẹ́ túmọ̀ rẹ̀ náà ẹ̀fẹ́ rí túmọ̀ rẹ̀ ẹ̀fẹ́ rí mú wá pàápàá èyí tó wá tó wá jẹ́ zọ́ọ̀rù làáyà gan tó tó wá kílẹ̀ torí pé kódà bọ́ ọmọ bá lóun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìmtìdáyí lásán gan lẹ́sẹ̀kẹsẹ̀ lé lòun náà ti lè kà á lẹ́nu bòun náà bá ti dáfílù mọ́dímọ̀ yàtọ̀ sí fáìlù tí ó lè kà á jáde fúnra lára rẹ̀ torí yìí náà bẹ́ẹ̀ látara pé bóyá torí tẹ́ fẹ́ jẹ ní bóyá látara pé torí ọ̀rọ̀ tí káwọn èèyàn ń gbọ́ lẹ́nu yín kí ó lè fún yín nìkan ni torí pé kíní tẹ máa rú èmi lójú o Ustaz Kamil ẹ dákun tó lọ ṣé àáfàá gbọ́dọ̀ mọ sojú kòkòrò pé kíjọ òun ó pọ̀ ni àbí ojú kòkòrò ibà àwọn tí bá ń bẹ lọ́dún ẹbí wọn ò ṣe ní lọ lọ́yẹ̀ káfọ́ ọmọ sojú kòkòrò rẹ̀ tó kù yé mi kí làwọn afọlọ́wà fún náà kí làbí ṣe. wọ́n fi ń kówó jọ àwọn àpò wọn sí Ọlọ́run àpò ara wọn ni wọ́n ń pè wọ́n sí tó téèyàn bá ti pọ̀ sí ni wọ́n sì rówó sí.
àbí tí ò bá ní rí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé lórí kéèyàn máa wá fọ́lù àgbékà nìkan wá jọ́ ẹ̀sìn kó máa ṣe kíni kankan ni gbogbo ogun tí ànábì yìí jà nítorí pé jìfá ánìdíìnì lànábì fi ṣe á máa rí bẹ́ẹ̀ pé ojúmọ̀ lànábì lọ gbé báwọn èèyàn kí ló dé dẹ̀ ṣe nígbà ẹ gbọ́dọ̀ gbà lágídí ẹ gbọ́dọ̀ ṣe kíni kankan nígbà tọ́lọ̀ sí lóhun òfin rẹ ní tí mo fi rẹ ìwọ̀sán ti tiẹ̀ lásán ni kí ni wọ́n láta àfà. fàmọ́jà àbálẹ̀ yòó mínú àmọ́jà àbálẹ̀ yà kùfù. wàláì àfà ìwọ tó pè é sójú ọ̀nà ẹ̀bọ̀ náà ẹni tó pè é gbọ́ ẹni tó pè é gbọ́ ládàá tiẹ̀ ti wà á bẹ̀ ọ́ lè dín nǹkan kò ní dínkù náà ládàá tiẹ̀ kí ló tí o bá ní rí bẹ́ẹ̀ náà ni ẹ má bínú gbogbo tí náà gbọ́ wàhálà lẹ́ẹ̀ tá à ń bá káàkiri láyé lásìkò tá a wà lọ́wọ́ yìí sí èwo ló gbọ́dọ̀ mọ tó ogun tó bẹ́ẹ̀ bá wa ń gbógun tira wa lórí pé eléyìí ní ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run fi rán wọ ó fi ré mi ó fi rán ogun kálukú ni kálukú ó sì sọ aláàdì bọ́lọ̀ bá ti fi yé e mọ́ wọ̀ wá sí wàhálà lórí pé ẹnìkan wá lóun lọ gẹ́gẹ́ bí ibi tẹ́ ti gbin lọ̀rọ̀ lónìí pé ọ̀nà kò lọ o ẹ̀dá kò kí lọ fẹ́ dínkù náà ẹ̀sìn wa àti iná kọ́ lọ ń gbà iná ọ̀nà tẹ̀ sọ láti ìgbà náà tí ẹ̀dá ló ti lọ́ọ̀dẹ̀ dàkú kí ló ní ìmánà kẹ́lí mẹ́ẹ̀dá kù ṣé ìsìlámù rí pé kàkà lọ ni. ìṣe ìsìlámù rí kankan bẹ́ẹ̀ ni. irun wa ò dùn. ṣùgbọ́n tí máa ń dùn méjì lọ́pọ̀lọpọ̀ gbà ń bẹ̀ náà ni pé ó kàn ṣe jẹ́ pé kọ́ra wa ń bẹ̀ ní Nàìjíríà ń bẹ̀ náà ni ẹlòmíràn ní òun náà yẹn kó inú ìsìlámù náà ṣe kí nìkan ìsìlámù tó yẹ pé gbogbo àwọn western world tá a wà ní nísìnyí bí Ọlọ́run ọba ṣe kí ni bó ṣe ń fi ògo rẹ̀ tó ṣe fi hàn táwọn èèyàn pọ̀ nínú ẹ̀sìn lọ láéláé tí wọ́n ti ẹ̀ mọ̀ pé Nàìjíríà kan fúnra lára rẹ̀ gan táwọn ẹlòmíràn ti ẹ̀ mọ̀ pé ìlú kan ti ẹ̀ mọ̀ ti jẹ́ Nàìjíríà gan. àfàwà ẹ má jẹ́ ntàn yín. tí wọ́n ti ẹ̀ mọ̀ pé ìlú kan bẹ́ Nàìjíríà kí gbogbo ìta wà Nàìjíríà lẹ́sìn ìsìlámù lónìí kẹsẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ nìkankan ní ó tún ní ìsìlámù lára ni wálé yasùbìláì. àní ẹ má jẹ́ ntàn yín sá. ṣé ìkẹ́kẹ́ bẹ́ẹ̀ ni ìsìlámù ọbẹ̀ ní ìsìlámù lára ni tọ́kílẹ̀ sọ̀rọ̀ pé àwọn èèyàn kan tó dẹ́ pé ẹ̀yin lẹ sọ wọ́n di nǹkan ṣé gbogbo ẹni bá ti lówó náà lè yẹn òun lè yẹn ni. tí owó tẹ̀ àwọn tẹ̀ fi ń kàwọn èèyàn kún èèyàn pé èèyàn lélẹ́sẹ̀ lọ́wọ́ bá fi ń pè pé òun lè yẹn ni. àfáà mi Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín àwọn àfáà wa Ọlọ́run òde wọn gbọ́ yóò jẹ́ káfọ́ olè dúró láàyè wọn pé tó ibi tọ́lọ́run bá fi wá sí àfáà tọ́lọ́run bá fẹ́ kẹ́ ọ̀hún Ọlọ́run kò kẹ́ ẹ ní kí pé o kéwù gangan ọ̀ sọ pé dandan wọ́n ti fi ọ̀nà tó fi lówó wọn fílẹ̀ fún ẹ bọ́lọ̀ ṣe ètò ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe gbé kalẹ̀ nìyẹn tí wọ́n papọ̀ mọ́tà àwọn Kírísítẹ́nì kò papọ̀ olóbi jẹ pé ẹ bá débi ẹ bá ní kẹ wò ó lè ní báwo ni tìjáwó àwọn olówó sáwọn àfáà lọ́dọ̀ títí wa ọ yàtọ̀ sí tìjáwó àwọn olówó sáwọn Kírísítẹ́nì lọ́dọ̀ tiwọn bọ́lọ̀ ti gbé kalẹ̀ nìyẹn dandan ní ìwọ tọ́lọ́run bá sọ pé àfáà bá ní dandan ní kó o jí sí Ọlọ́run má dì wò bẹ́ẹ̀ pé kí ló fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n kínní yìí ni àkíkọ̀ yìí ni tọ́ àwọn àfáà ti fílẹ̀ lónìí ní ń dá wàhálà lẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ fi rí bó ṣe fi rí ustaz ẹ máa bẹ́ẹ̀ tó lọ ọlọ́ọ̀bọ̀ ní tí ó bàjẹ́ fún yín. ọ̀sẹ̀ tí bá débi kan náà nù. aleykum salaam wa barakatu. Ọlọ́run bá ṣe dáadáa fún àwọn àfáà àwọn àgbà ni wọ́n Ajíṣọlá Ibrahim àfáà àwọn àgbà ni tí wọ́n pè láti Amẹ́ríkà yẹn àwọn àfáà àwọn àgbà wọ́n ti jáde Azria káwọ́sẹ̀ tó dé Azria ní Cairo sọ wọn bá wà lájẹ́ àgbà làwọn náà ìmáàmù mọ́sálásí ńláńlá ni wọ́n ní Amẹ́ríkà tí wọ́n sì tún jẹ́ àfáà bẹ̀ àti wọ́n dé Amẹ́ríkà gbọ́ àwọn alásàlátù wọn alásàlátù yọ̀bẹ yọkà táǹsì náà tí wọ́n ń ṣe Nàìjíríà náà làwọn náà bá wọn tí wọ́n ń ṣe ìgbà tí wọ́n padà di imam ẹni yìí ní ìsìn inshallah yọ tí wọ́n bá lọ Amẹ́ríkà tàbá débẹ̀ tàbá gbé lectures wọn ẹ rí bí Ọlọ́run ṣe dáadáa fún wọn sí gbogbo àwọn ìyá wọn náà ti sọ wọn dá lùsùn náà stylishly so kì í wá sí àwọn alùsùn náà ní kanajẹ́gbọ́n o súnà tó moderate súnà ti tọ́lọ́hún súnà ti tànàbì súnà ìtọ́jẹ́ pé yajma'u wala yufarriq so yajma máa kó ìyànjọ ní la yufarriq kò ní máa tú àwọn èèyàn ká súnà èyí tó rọrùn tó lẹ̀ kìí ṣe súnà tashaddudu wal mutashaddidin láà so bá ojú ọ̀nà tọ́lọ́hún tànàbì ti so àfáà ńlá ni wọ́n àwọn àfáà wà ní wọ́n aṣáájú wa sí ni wọ́n nínú ẹ̀sìn kọ́nà bá ṣàlékún dáadáa wọn àti oore wọn àti gbogbo ẹ̀yin náà Hájì Kọ́láwọlé ìmọ̀wé ká má dín lórúkọ yìí Allahu Akbar inshallah wọ́n ti wá bí jàn àárẹ̀ àwọn lógo Ọlọ́run mo sì wá ní last time kò pẹ́ náà látún wọn láìpẹ́ lógo Ọlọ́run Ọlọ́run bá wà pẹ̀lú ìbá dòtì aláti tóbi ọ̀run lágbàá ibi tó àbàdé ní èní ní eléyìí pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ tí a fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbélé yìí já wa ọ̀rọ̀ nípa ìmúrasílẹ̀ fún iléyá àti hajj fún gbogbo àwa tí à ń lọ hajj kí làwọn preparation wa kí làwọn tí ó yẹ ká prepare gẹ́gẹ́ bí pa ṣe ń lọ hajj so tó yẹ kí àwọn tí wọ́n ń kọ́ yẹn lọ hajj ó ti máa ṣe wáàsí rẹ̀ fáwọn èèyàn kàtàkàtà lásìkò yìí gbogbo nǹkan tí ọ̀rọ̀ kan wá láàtún ń rán so kí n kálukú lè múra wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí a lọ sí múrájò ní náà a rí oríṣiríṣi mọ̀lá rí ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kó àwọn èèyàn lọ́wọ́ mọ́ nǹkan kan ń pa rẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n láwọn ọ̀tọ̀ ní tí wọ́n fa àwọn èèyàn ṣe lọ́hùn yàmà ni wọ́n ń ṣe wallahi lazim yàmà tí wọ́n ń lọ sí
wọn ràn nǹkan míì náà ń lọ rán káàkiri ayé so ẹlòmíín tún gbogbo àwọn ṣẹ́tọ́ yẹ ká ṣe gbogbo tíṣẹ́ wà kó tó yẹ kí wọ́n máa ṣe ń bẹ̀ wọ́n ṣe àwọn gan ò mọ̀ àwọn tó ń kọ́ àwọn yẹn gan lọ àfáà náà ní pé àwọn gan ò mọ̀ àwọn tó ń tẹ̀lé wọn yẹn mọ́ ni ẹlòmíín kàn ṣe ó lọ nítorí kò sí múra tọ́lọ́ àti tànàbí sọ̀sọ́lá gbogbo àwọn tí mo fi já tẹ̀wọ́ pàpàkọ́ta àtàwọn àyè tẹ́ẹ̀dù àtàwọn kọ̀ọ̀kan tẹ́ẹ̀ mọ̀ wípé tẹ́ẹ̀ ti tírénì àwọn èèyàn fún kẹ́ tó kún lé tí àwọn tí ò bá sì tún wọn bá dọ̀hún tẹ́ẹ̀ mọ̀ pé sí wọn lẹ́nu tí wọ́n mọ̀ wí àfáà gan ò mọ̀. So ọba àlekè ọlá a ṣàlàyé níwọ̀nba tí Ọlọ́run bá fún wa ní agbára bóyá lọ́la àbí ọ̀túnla inshallah ta'ala nípa hajj àti àádá papọ̀ mọ́ ẹran iléyà náà ní sókísókí náà là á ṣe so àwọn tí wọ́n lọ hajj náà wọ́n mọ̀ sí yòókù wọ́n mọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ yòókù náà fún wọn so azza wallahu ta'ala ala wa alamu assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.